ǹjẹ́ ẹ lè sọ kẹ́ bá wa expatiate lórí bí àǹfààní 5 péré tí àwọn ọmọ Yorùbá lè rí nínú Yorùbá nation tó fi yàtọ̀ sí Nàìjíríà ta nílé ní section yìí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí yìí mo wish káwọn èèyàn bá wa kán bá lè kọ́ ọ̀tẹ̀ kán bá wa kọ́ ọ̀tẹ̀ kán share káàkiri mo fẹ́ káwọn ọmọ Yorùbá kán learn pé kò ṣe pé kán condemn Nàìjíríà nìkan àǹfààní wo làwa ń propose ṣẹ́mọ̀ táwọn politician náà bá fẹ́ wá campaign wọ́n máa sọ wípé àwọn máa ṣe báyìí àwọn máa ṣe báyìí eléyìí kò ṣe pé àwọn kan fẹ́ wá campaign àwa fẹ́ sọ pé àwọn plan tá a ti nílẹ̀ fúnlẹ̀ Yorùbá tá a máa ṣe tó yàtọ̀ sí Nàìjíríà òun ni mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé fáwọn èèyàn sà ẹ ṣeun sà. ẹ ṣe kan ló ti wò. láìpẹ́ yìí náà a tún gbọ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá pé wọ́n ní wọ́n fẹ́ ṣe ìpàdé kan kódà gbogbo ìta ń sọ ìkò ju bí ọjọ́ 2 sí 3 lọ mọ́ tó fẹ́ ṣe ìpàdé yìí àwọn ẹ̀wà ń gbọ́ hànrùn wípé ni wípé inú ìpàdé tó fẹ́ ṣe yìí ìpàdé tí ò fẹ́ ṣe àǹfààní fún ọmọ Yorùbá ni wọ́n fẹ́ ṣe bóyá irọ́ ni bóyá òótọ́ ni mo mọ̀ pé ẹ̀yin máa ti gbọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ ti máa mọ̀ jù bẹ́ẹ̀ lọ because ọ̀rọ̀ ẹ̀yin dàbí ilẹ̀kùn tó rílé tó tún róde so mo fẹ́ kẹ́ ẹ bá wa yànnàná fáwọn èèyàn kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ìpàdé yìí kí lẹ rò pé kí lẹ fẹ́ tọ́mọ Yorùbá máa retí lẹ́yìn ìpàdé yìí ṣó yẹ kí ìpàdé yìí tẹ̀ wáyé àbí kí lẹ fẹ́ káwọn ọba wa ṣe lórí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa yànnàná fáwọn aráalé. ẹ ṣe láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ejò nípa ti lẹ́tà yìí ó jẹ́ ohun tó ní agbára díẹ̀. ṣe rí a ti kọ lẹ́tà sí about 30 countries láti kọ lẹ́tà sí ní àgbáyé mi ò ní dárúkọ wọn torí pé a ò mọ ibi tí àwọn olórí burúkú ìjọba location 419 tí wọ́n lè fẹ́ gbà ká ní wọ́n mọ̀ wípé a kọ lẹ́tà sí ìjọba UK ni ó ṣeéṣe kán block ọ̀nà yẹn kán dí ọ̀nà yẹn kán má jẹ́ kó ṣe ṣùgbọ́n torí pé àwa náà bí àyà gbọ́n ògúngbè náà gbọ́n ni gbogbo àjọ kìíní àjọ play game pẹ̀lú ara wa ni it's a chess game that I do always say pé all this game is a chess game and two orílẹ̀-èdè tó pọ̀ even káàkiri àgbáláyé láti kọ lẹ́tà sí ṣùgbọ́n nígbà tí rally lè fẹ́ wáyé àwa wò wípé nígbà tá a fẹ́ lọ ṣe rally it will be so good tàbá lè kúkú ṣe kíni ká fi ajé ká fi kojú sọ̀lù Dubai ní 1-on-1 and adẹ̀gbẹ́gbẹ́sẹ̀ lóró kádẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ àwọn tó organize rally ní UK which is àwọn Ajia Funara àwọn Koiki World Media àwọn Dr. Zabi àti gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Olúgbẹ̀dù and co àti Pentos gbogbo àwọn tí wọ́n organize rally ní orílẹ̀-èdè UK wọ́n kú iṣẹ́ takuntakun now àwọn wò pé it's an opportunity fún wa láti ṣe kíni láti lọ bá orílẹ̀-èdè Britain ẹ̀yin lẹ so wá pọ̀ ẹni bá ti mọ àtiwọ́ olúrọ̀rùn olóòdù máa ṣe olú máa mọ àti lọ ẹ̀ ẹ jẹ́ káwọn bá ṣe máa ṣe a máa kúkú ríra wa ní 1-on-1 èmi rèé ìwọ rèé ẹ jẹ́ ká kíni ìwòrìwò ẹ kájọ fojú àgbà kájọ lọ kíni kájọ lọ fi wò ṣùgbọ́n nǹkan tó wá ya nǹkan tí ò wá yé àwọn ìjọba location 419 òun ni wípé àwọn kò rò pé rally nìkan la fẹ́ lọ ṣe wọ́n mọ̀ pé is more than that rally pé there's a lot of things behind the rally tí a fẹ́ ṣe so nígbà tí ó lè tó àkókò and before that time ìjọba UK wọ́n ti gba information wa gbogbo àwa 6 delegates tí à ń lọ ibẹ̀ yẹn wọ́n ti gba information wa earlier before that even a month before that time wọ́n ti gba information gbogbo wa wọ́n ti ṣe background check gbogbo wa wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn ilé ò nẹ́bọ lẹ́rù àwọn ilé ìwé wọ́n yán kọ̀ọ̀kan wọ́n ti mọ̀ pé gbogbo wa kò sí ohun tí wọ́n pè ní ó kù díẹ̀ káàtó ní gbogbo wa. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe tó yìí tá a bá fẹ́ ṣe rally a máa apply fún resident a máa apply fún police permit ní orílẹ̀-èdè Amẹ́ríkà lápàtà dẹ̀ ti bẹ̀rẹ̀ rally ní orílẹ̀-èdè Amẹ́ríkà tá a bá apply láàárọ̀ within 2-3 hours wọ́n ti máa dá wa lóhùn kí ló dé wá ni wípé we have a good record with them and àwọn tí a dẹ̀ ti aṣíwájú ní ìlú yìí èmi mo bẹ̀rẹ̀ rally ní Amẹ́ríkà even nílẹ̀ Yorùbá the first person tí mo call lead tí mo wá ìjà ọ̀rọ̀ rally wá tí a ṣe ń gbà yẹn ní orílẹ̀-èdè Amẹ́ríkà ń bí báyìí ní 2020 ní CNN ní Atlanta Georgia èmi mo ní ìdí rally bẹ́ẹ̀ pátá dẹ̀ ti ń gbà fún pátá ti ń apply for police permit ní orílẹ̀-èdè Amẹ́ríkà wọn ò deny wa rí why ó ní wípé we have a good record with them a ní ìwà ọmọlúàbí
a ní òye, a ní ọgbọ́n, a ní ìmọ̀ tá a ń gbé kalẹ̀ tí wọ́n dẹ̀ mọ̀ pé bàbá ṣe nǹkan tá a bá sọ náà la dẹ̀ ń tẹ̀lé gẹ́gẹ́ bí ohun bàbá wa ẹgbẹ́ Professor Bánjí Akíntóyè wọ́n ṣe là kalẹ̀ wọ́n ní ipa abẹ́rẹ́ òun náà ní okùn tàn so tí wọ́n dẹ̀ mọ̀ pé gbogbo tá a ṣe so nígbà tí a apply fún pé a go for this to the meeting with the Prime Minister wọ́n deny wa wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe but the funny enough ni pé bàbá wọn kí ló orúkọ bàbá wọn yìí bàbá wọn tó ń dákú tó ń jí yìí dákúdájí Nàìjíríà wọn yìí tó dàbí náà nẹ́pà yẹn so irú ọ̀rọ̀ yẹn sìn ó ti mọ̀ pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè UK ó ti lọ ahead of us so gbogbo ètò tó ti lọ tó ń bẹ̀ gbogbo ìmájẹ̀ ni wípé a kò fẹ́ wá ṣe rally ni nígbà tí a dé ilé Prime Minister it's full of security and everything tá a ṣe rally bẹ̀ gbàtà ẹ̀ tó wọlé wọ́n gba information wọ́n check kí ni identity olúkúlùkù wa but to the surprise gbogbo àwa tá a lọ àwọn èèyàn gbogbo àwa mẹ́fà tá a jẹ́ 6 delegates tá a lọ pẹ̀lú Ọláyọmí Kóìkì tó jẹ́ pressman tó fi make wa as a 7 now gbà tó máa fi gbogbo information gbogbo wa kò sí anybody tó gbé pálí ọ̀ràn pálí ìdààmú orílẹ̀-èdè wọn kò sí anybody wa nínú wa tó gbé dání pálí offense document offense document wọn kò sí anybody nínú wa tó gbé dání náà ìgbà tó lóye pé German passport jáde mo káwọ́ sókè pé bàbá àgbà mo fọ́ o nígbà tí olúkúlùkù kentos gbogbo àwọn olúgbẹ̀dù everybody táwọn gbé British náà jáde olúkálùkù ó pa alihamdulilayi ní ìlú wálé o. ní choice bí kọjú wọ́ọ̀jù sílẹ̀ fún yín. bẹ́ẹ̀ ni nígbà tí gbogbo agbéyàwó náà gbé ti tèmi náà jáde tí wọ́n náà àwọn ti Amẹ́ríkà náà lélẹ́yìí o àtò bàbá àgbà tó gbogbo wa wọlé but I will not say more than that because for security reasons nígbà tá a dẹ̀ wọlé of kind wa gbogbo wa àgbà normal procedure normal process tá a wọlé tá a dẹ̀ ṣe gbogbo àjẹbẹ̀ yẹn àwọn ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe but oníbi tí a lè cover dé tí wọ́n lè show wa mọ́ behind the camera we are not going to talk about it for some reasons so a lè submit lẹ́tà ìfún wọn ẹni pé after ta submit ìwé ìtàn wàhálà bẹ́ sílẹ̀ ìgbà tá a kúrò ń bẹ̀ a lọ sí Nigeria House which is ní Nigeria House ní ọ̀dọ̀ wa bẹ̀ tí níbi tí ilé tí àwọn alágbára orílẹ̀-èdè dókítà 419 àwọn ìjọba 419 tó ń pè ní ìjọba Nàìjíríà níbi tó ń gbé Tinubu was there that day ó wà ń bẹ̀ lọ́jọ́ yẹn mo believe pé a máa wà láti inú ilé tó wà níta tó pàtàkì débẹ̀ adẹ̀ ń ṣe láti wà lọ à ń sọ̀rọ̀ à ń ṣe oríṣiríṣi láìpẹ́ kò tí ẹ̀ pẹ́ tá a débẹ̀ nígbà tí àwọn guys kan jáde síta tí wọ́n bẹ̀ tí wọ́n ya fídíò wọ́n sì ń ya fọ́tò olóyè ni ẹ dákun sẹ́ẹ̀dì fọ́tò mi lọ́wọ́ tẹ́lẹ̀ ni ẹ bá bẹ̀ bá tún yà ẹ bá wọ́n tẹ́ bá tún yà so wọ́n dẹ̀ sì tún gbogbo fọ́tò wọ́n ya fọ́tò èmi náà ni ẹ dákun ẹ bá gbàgbé o èmi ni olórí àwọn ọ̀dọ́ ẹ ya fọ́tò ẹ yà mí dáadáa o kẹ́bà mọ̀ bí tẹ́ máa place ẹ̀ sí ẹ yà mí dáadáa so àṣìṣe yìí a sì kúrò ńbẹ̀ but láti ìgbà yẹn ẹ mọ̀ pé wàhálà dé bá wọn ní orílẹ̀-èdè Nàìjíríà the reason is that Bíbélì sọ kinní kan ó ní bí wọ́n bá ṣe rere ara kò á yá ọ bí torí pé wọn ò ṣe rere torí pé iṣẹ́ wọn ò dáa torí pé ìwà wọn ò dáa wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe by so doing ó jẹ́ kí ẹ̀rù kó bẹ̀ sí bá wọ́n bẹ̀ sí wà panic wọ́n bẹ̀ sí sá kìjokìjo káàkiri pé kí ló fẹ́ ṣẹlẹ̀ because nobody know the content of that letter which we are not going to tell anybody. Now àwọn kan wá jáde thereafter wọ́n bẹ̀ sí sọ̀rọ̀ wípé ṣé UK ló yẹ ká lọ ṣé UK ló yẹ ká lọ ṣe kíní kan UK ló yẹ do Bíbélì sọ̀rọ̀ kan ó ní àwọn èèyàn kú nítorí pé wọn kò ní ìmọ̀ ó ń bó bá kọ ẹnikẹ́ni fún ọgbọ́n ní kí ó béèrè because kò yé wọn. They did not understand the concept and the reason why we were there. Now, I will just summarize it a little bit. Only wípé àwọn people yìí, àwọn ló wá sí ìlú wa, Yorùbá ti wà kó tó di pé existence of Nigeria. Hausa, Igbo àti Yorùbá, àwọn mẹ́ta la wà ní orílẹ̀-èdè yẹn. And everybody, wọ́n dẹ̀ ní boundary titi wọn, they have their own land, they have their own culture, they have their own pattern, they have everything differently.
differences yẹn ó wà dáadáa fún gbogbo wa, and ìgbà tí àwọn 419 Britain 419 tó ń dẹ̀ dé lóòótọ́ they came láti kíni ìyẹn kí lórúkọ ẹ̀ àwẹ̀ Lolugard nígbà tó dé ẹ̀dẹ̀ ń gbogbo wa ẹ̀dẹ̀ máàjì gbogbo wa papọ̀. A ò ní the same culture, a ò ní the same mentality, a ò ní the same right, a ò ní kò sí kankan tá a ní tó jẹ́ the same thing tó yẹ ibẹ̀ yẹn tó jọra wọn, èdè wa ò papọ̀, ìṣe wa ò dá is not the same thing. Now ẹ̀dẹ̀ máàjì wa papọ̀, and according to the nǹkan tó wà ní amalgamation gbà yẹn in 1914 òun ni wípé after 100 years we are even have the right láti pé ní láti separate adẹ̀wà lọ bá wọn ẹ̀wá ọ̀gbẹ́ni ẹ̀wá ẹ̀yin lẹ sọ pé after 100 years pé a lè pínyà tí ìná tí ò bá wọ̀. sọ pé ẹni tó bá wọn àti wáyé Olúlògún ló máa ń mú àti lọ ẹ̀. òun náà ló máa mú àti lọ ẹ̀. even ọkọ àti ìyàwó tó bá ṣègbéyàwó tó bá jọ gbé tí iná ò bá wọ̀ everybody ló ní ọ̀rọ̀ fẹ́ àti dájọ́ pé òun ò ṣe mọ́. wọ́n ní ṣàgbọ́n ìṣàlùyìn bẹ́ẹ̀ni tó ẹ̀yin lẹ sún wá pọ̀ ẹ̀yin lẹ máàjì wá papọ̀, and we came to you guys to let you understand that now we are no longer interested. The deal between Yoruba, Hausa and Igbo has expired. So due to that, we have to go there and notify them. Now the reason is that now kò sí ibi tó ti ń ṣe nǹkan wọ́n ní ẹni tó wá máa sọ òkò sí inú ilé ó ní láti máa kọ́ sọ sí òkè òrùlé náà. You throw it on the ceiling first. O ní láti tètè ní ìfúnra wípé àjálù kan ń bọ̀. Now we do that because we want them to understand wípé ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀. Now bá a ṣe wá lọ ṣàlàyé fún wọn sìn pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ orí TV social media ni wọ́n ti ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti ń gbọ́ ìgbọ́tọ̀ gbogbo nǹkan wọ̀nyí orí social media ni ó dẹ̀ pé wọ́n ti ń gbọ́ jù. Officially láti lọ bá wọn láti ṣàlàyé fún wọn pé nǹkan báyìí o à ń ṣe nǹkan báyìí is not officially properly informed. Láti ẹ̀kọ́ mọ̀ pé nǹkan báyìí o à ń ṣe nǹkan báyìí ìgbà tá a dẹ̀ jẹ́ kí wọ́n understand tá a dẹ̀ sọ fún wọn officially. Now òun la ṣe wá gbéra tá a lọ sọ fún wọn wípé ẹ wá ẹ̀yin ará bíbá yìí à ń ṣe nǹkan báyìí o and nǹkan báyìí tá a dẹ̀ ń ṣe afẹ́kẹ́ understand wípé Yorùbá là wá o nínú ẹ̀yà orílẹ̀-èdè tó ń pè ní location 419 ẹ̀yin lẹ́dẹ̀ wá tẹ̀sán wá pọ̀, and gẹ́gẹ́ bí àwọn instruction tẹ̀yin fi sílẹ̀ we are no longer interested again, we want to out of that country ẹ wá tú wa ká pẹ̀lú ìrọ̀rùn. So now òun la ṣe lọ jẹ́ kí wọ́n mọ̀ because nígbà tí ẹni tí bá wá bẹ̀ sí ṣẹlẹ̀ ń sìn tó bá di woro sí woro tó bẹ̀ sí ń jẹ́ kíni tó bẹ̀ sí ń dàrú tí àjọ àgbáyé which is United Nations, which we have also written letter to United Nations as well, akọlẹ́tà sí orílẹ̀-èdè Amẹ́ríkà adẹ̀kọ́ sí àjọ àgbáyé akọ ECOWAS adẹ̀kọ́ sí NPO. So we have officially informed them pé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀. Now tó bá ẹni tí bá wá ń ṣẹlẹ̀ ń sìn wọ́n wá béèrè wípé kó tó di pé ẹbẹ̀ sí ń gbérú àwọn ìgbésẹ̀ rẹ̀ kó tó di pé wàhálà báyìí ń ṣẹlẹ̀ talẹ̀ sọ fún talẹ̀ bùn gbọ́. But ń sìn according to the legal action and the procedure, these people has been informed properly pé nǹkan báyìí o nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ ti gbọ́. I officially inform me every lórí social media. Yes. Now akọ lẹ́tà sí yín ẹ lè deny pé ẹ rí lẹ́tà gbà, it's very possible. But a tún gbé wá sí ilé ọ̀dọ̀ yín táwa gbé bá ààrẹ orílẹ̀-èdè yín which is the prime minister, the president, prime minister ni ọ̀gá wọn àbí àdẹ̀wà gbé fún pé nǹkan báyìí a ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ẹ̀ for you guys to understand what we are doing and what we stand for. So now ẹ wà ní sọ pé ẹ gbọ́ mọ́ because we have a lot evidence pé okay adidi wa sọ fún yín, so that is reason why tá a máa kọ́ fi lọ ibẹ̀ yẹn láti máa kọ́ lọ jẹ́ kí wọ́n mọ bó ṣe ń ṣẹlẹ̀. So kò sí pé wàhálà wa ṣẹlẹ̀ ní ilé tán àṣẹwà wá sọ́dọ̀ wọn wá nípa kẹ́ tó bẹ̀rẹ̀ bá ti máa kó wá sọ fún àwọn akẹ́ tó gbé ìgbésẹ̀ tẹ́ gbé yẹn, but now we have informed them first for them to understand of what is really going on in that country. Now that is reason why tá a fi ṣe gbogbo nǹkan tí a ṣe yẹn. Ẹ̀ẹ́dẹ̀rẹ̀ tó lẹ́gbàá tá a submit lẹ́tà yìí
wàhálà ti bá ìjọba Nàìjíríà wọ́n wà totally confused because wọ́n ò mọ nǹkan tó máa padà tí ẹ̀yìn lẹ́tà yẹn jáde wọ́n dẹ̀ mọ the content of the letter and they only understand pé Baba Akintoye is our leader. Yes, Baba Akintoye is our leader, and which everybody know, but behind the brain box there's a CPU, central process unit. Yeah, yes, in the computer, in the computer science. So we call something CPU, which is the central process unit. Without the CPU, the computer can never be operated. So they know that no, there's something behind it. So now, ìdààmú ti bá wọn ní orí ti letter. Ṣùgbọ́n ìjọba the letter, the petition was rejected by the Britain Kingdom. That is what they call it, a political gimmick propaganda. It's not even their business to even respond to the letter. One person intimidated the ambassador, Britain ambassador in Nigeria, one person intimidated, one person called us, which is totally wrong. A court of law is not allowed and is totally against the law. But nevertheless, gbogbo intimidation is not. It doesn't have any effect, any part in this role that we are playing right now on the table. So now we let them understand Nigeria is a scam country, and we are still stand on that. This is a country that doesn't have a future anymore. No any youth that have rights in that country. They have embezzled people, they have frustrated people, they are in every worst of part of the life. If we are to say it and call it, Nigeria is the most worst country in the whole world. No country have ever worked like that country. Is the most worst countries in the whole world, and I can defend this to the core. Because continue to work to Nigeria in the whole world. Like I do say in some other program, I've been to 98 countries now in the world. Wow. And ever since I've been moving around, I've never seen any stupid nonsense shithole countries like Nigeria. That is reason why I see my little colleague, my brother, Donald Trump, told me Nigeria is shithole or just see because he knew that all these people, they're a bunch of lunatic and idiots. All these I don't differentiate it. There's difference between leaders and the rulers. Nigeria does not have a leader, they only have a rulers. So, and if you're a ruler, you care less about the masses of that country. You don't have anything to do about the citizens because you are careless. So, ó túmọ̀ sí pé Bíbélì gan sọ, ó ní níwọ̀nba ìgbà tí wọ́n kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run ní èrò wọn. Olúwa fi wọ́n sílẹ̀ fún ìyè ríra láti máa ṣe òtítọ́. Àwọn pípọ̀ tí ẹ ń sọ̀rọ̀ tí ẹ ń wọ̀nyí, wọ́n ti ta ọkàn wọn fún èṣù. Èṣù ló bá wọn sùn tó bá wọn jí. Àṣetánì. Yes, Àṣetánì. Thank you, sir. Àṣetánì ló bá wọn sùn tó bá wọn jí. So you are not expecting them to do good? No. Bíbélì gan sọ, ó ní ìjọ rere kalẹ̀ tí Násárẹ́tì wá bí. No. Torí pé Àṣetánì ti wọnú ayé wọn lọ. Ẹmọ alágbára táwọn pípọ̀ ti wọ̀ kan tó débi tán dé ni. They are going there not because of the masses, not because of the people in the country. They are going there because of their self-interest and because of their families. So ọ̀nà tó bá wù tó bá lè gbà fún wọn láti lè débẹ̀, they don't care. They really want to get there and they want to be there by all means. Position yẹn, post yẹn, they want to be there by all means. If they do or die affairs, they want to be there. They don't care about their right, they don't care about their youth, they don't care about anybody. They are only there because of their self-interest. Which side them are we pay? Pẹ̀lú ògo Ọlọ́run bó ṣe ń gẹ́ tọ́lọ́run. Bíbélì gan sọ, ó ní aṣiwèrè ń kó ọ̀rọ̀ jọ láìmẹ́ni tí ó nà. Bẹ́ẹ̀ni. Mo kò máa ń bá ìgbà mi pé irú Tinubu bó ṣe wà yẹn. Tó wá pẹ́ ni tí onílàákàyè tọ́pọlọ ẹ̀ pé tó nílàákàyè torí ẹ̀ pé because he's a daft man. Bó ṣe wà yẹn tó wá pé ó lè wò kò lè wọṣọ méjì papọ̀ ńgbà kan. Ó lè wọ bàtà méjì papọ̀ ńgbà kan. Ó lè jẹun tó bá jẹun jù awọ nìyẹn. Even ordinary water tó bá wù bó ṣe wà yẹn ó máa fẹ́ tiẹ̀. Now kí ni kan tó ṣe wà ní nínú ayé yẹn gan sef? Ó fẹ́ di president ó ti dá already. Only everything. You have achieved everything in this life. What else are you looking for again in this life? Aṣiwèrè ni, ó sì yẹ kí ni, ó ń kó ọ̀rọ̀ jọ, kò mẹ́tí ó máa lọ ní ọ̀la. Gbogbo àwọn alágbára gbogbo àwọn alágbára orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ Yorùbá, aṣiwèrè ni gbogbo wọn. Torí pé
wọ́n kàn kójọ ni wọn ọmọ kan tó lè dé bá lọ́la. Ẹ ṣé olóòtú. Ẹ ṣé gan bàbá, ẹ ṣé gan àlejò wa, ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí, ẹ ṣé gan. Ẹ má bínú pé mo fẹ́ dá ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu, ṣùgbọ́n mo fẹ́ ó dá nǹkan tí mo fẹ́ sọ ló jẹ́ kí n dá mọ́ yín lẹ́nu díẹ̀, mo dẹ̀ fún wà tọmọdé yín lẹ́nu ni. Ẹ ṣé gan sà, ẹ kó wa tó nu. Lórí àwọn ọ̀rọ̀ kan tẹ́ ẹ sọ, mo máa ṣe àwọn àfikún kọ̀ọ̀kan nípa ìlú tó ń pè ní location 9 yẹn ìlú Nàìjíríà. Lókè 419. Ǹjẹ́ ẹ mọ̀ pé lẹ́nu jẹ́ mẹ́ta yìí bí ọjọ́ mẹ́ta àbí mẹ́rin sẹ́yìn báyìí, tẹ́ bá rántí pé lásìkò kan ní bí oṣù mélòó kan sẹ́yìn, wọ́n náà ṣe hunger protest ní Nàìjíríà pé end hunger ní Nàìjíríà. Lásìkò yẹn a wá rí àwọn kan tí wọ́n mú fúláàgì Russia dání. Tẹ́ ẹ bá mọ̀ bí ẹ rántí àtàwọn tó bá ń wò wá. Bẹ́ẹ̀ mo rántí. Now látàrí nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn, àwọn Nigerian police, àwọn ọlọ́pàá Nàìjíríà, wọ́n dẹ̀ kó àwọn ọmọ kan ńgbà yẹn, wọ́n láwọn ọmọ yẹn náà wọ́n mú flag dání, wọ́n mú flag Russia dání, wọ́n wá charge wọn fún treason. Nítorí ìdí èyí wọ́n á ti àwọn ọmọ yìí mọ́lé fún oṣù mẹ́ta gbáko, like 93 days ni wọ́n fi tì wọ́n mọ́ ilé. Àwọn ọmọ tí mo sọ yìí kò wá ṣe pé àwọn ọmọ tó yẹ pé wọ́n ti gbọ́n o, àwọn ọmọ tó jẹ́ pé òye ayé gan ò tí ì yé wọn, òye nǹkan tó ń ṣe gan ò yé wọn. Ẹ wá kó àwọn ọmọ bí ọdún 10, ọmọ ọdún 11, ọmọ ọdún 12, eléyìí tó dàgbà jù láàrin wọn gbà yẹn nínú fídíò tí mo rí kò ju bí ọmọ kí náà ti pé ọmọ 15 years lọ. Ẹ dẹ̀ kó ọmọ yẹn sínú prison, kódà ìmí ni wọ́n ti ń gbẹ tó fi jẹ́ pé ìkangan ni wọ́n faint ní court níjọ́ tó fẹ́ wá àárẹ̀ ni wọ́n ní court. Ṣé ìlú tó bá ní ìfẹ́ ọmọ ìlú, ṣé ó ti yẹ kí ìjọba kọ́kọ́ ronú kó òun fẹ́ arraign àwọn minors? Ìjọba tó bá nífẹ̀ẹ́ aráàlú tó wá mọ̀ pé àwọn ọmọ tá à ń sọ yìí lọ́jọ́ ọ̀la wọn, ṣebí lack of education tẹ́ ẹ̀ fáwọn ọmọ in the first place ló jẹ́ kí nǹkan yẹn ṣẹlẹ̀. Táyìn bá wá jẹ́ leader gidi, ṣé kò yẹ kẹ́ ẹ fún àwọn ọmọ yẹn ní orientation? Gbogbo àwọn ọmọ tẹ́ wá sọ pé kó ń gbà yẹn, bó ti jẹ́ pé lásìkò tó ń ṣe protest yẹn, ọwọ́ àgbàlagbà láti rí flag, ó wá ń yà wá lẹ́nu bá ti rí àwọn ọmọ wẹ́wẹ́ ní court. Táyìn bá wá jẹ́ leader, tá a bá wá ní ìjọba tó dáa nílùú, ṣé kò yẹ kán fún àwọn ọmọ yẹn kán kó ọgbọ́n wọn sínú yàrá kan pé nǹkan tẹ́ ń ṣe yìí báyìí ló ṣe rí, báyìí ló ṣe rí, ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́, tẹ́lẹ̀ fún ọmọ lọ́mọ lẹ̀. Eléyìí tó wá burú jù bẹ́ẹ̀ ni pé lẹ́yìn 93 days tí wọ́n mọ́lé, ẹ tún wá kó wọn lọ sí court, ẹ wá ń sọ pé kí wọ́n máa béèlì wọn pẹ̀lú 10 million naira. Ṣé ìlú nìyẹn? Bàbá wa bá sọ fún yín pé Nàìjíríà kì í ṣe ìlú pẹ̀lú jákujàku ni, pẹ̀lú tó worst jù láyé ni, ìlú tí ò respect human rights, tí ò respect children rights. Kẹ́lẹ̀ mọ̀ pé wọn tí wọ́n ń sọ, òun ló jẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ fi kún ọ̀rọ̀ tí wọ́n sọ nìyẹn. Ẹ ṣé gan bàbá pẹ̀lú àlàyé tẹ́ fún wa lẹ́ẹ̀kan yẹn. Ọlọ́run ò ní jẹ́ kí ó tán ní ọpọlọ yín. Ẹ ṣé gan sà. Ẹ fẹ́ ṣe àtúntò nínú ọ̀rọ̀ yẹn ni sà. Ìyá ṣe mọ̀ pé mo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní Bíbélì ti parí ọ̀rọ̀, ó ní àwọn èèyàn kú nítorí wọn kò ní ìmọ̀. Bó bá pẹ́ ẹnikẹ́ni fún ọgbọ́n, ó ní kó béèrè. Lọ́wọ́ Ọlọ́run tó ń fún ni. Àti wípé mo sọ lẹ́ẹ̀kan wípé Nàìjíríà ni country tó worst jù ní gbogbo àgbálá ayé. Àbí bẹ́ẹ̀ kọ́, nǹkan tí àwọn Nàìjíríà government ṣe sáwọn ọmọ wọ̀nyẹn, ẹ jẹ́ ká dárúkọ country míì tó lè ṣerú ẹ̀. Láyé. So to back my point up, ó ní wípé Nàìjíríà ó ní orílẹ̀-èdè tó worst jù ní gbogbo nǹkan ni o, kì í ṣe ní economy nìkan o. In every aspect of life. I school ní Singapore. Nígbà tí mo wà ní orílẹ̀-èdè Singapore, mo mọ bí in fact ṣẹ́rí ẹ má ìka tẹ̀ máa lọ bẹ̀ because sábàáníkà máa wò ń gbà mí ó máa ń ṣe mí bákan. Ṣèbí Nàìjíríà ló fún orílẹ̀-èdè Singapore ní rọ́bà. I live in Singapore very well. I also live in Malaysia. Ṣèbí Nàìjíríà ló fún Malaysia ní palm kernel. Bẹ́ẹ̀ni. Àbẹ̀kọ. Ẹ dárúkọ country tó ní rọ́bà tó Singapore lé ní in the whole world. Ẹ dárúkọ country tó ní palm kernel tó Malaysia lé ní in the whole world. Ṣèbí ìdá kan is just a point out of what we have in that country ta fún wọn.
wọ́n dẹ̀ ti tẹ́ bá lọ multiply ẹ̀. passport ranking lẹ́ni Singapore wà ní 1 to 2 the most powerful passport in the whole world. Kí ni wọ́n ní? They have just only rubber, but economy wọn wà stable. Very strong and stable. How old in Nigeria? 62 or 63. Foolish and rubbish age of matter of decision. To pé tí ò make any sense kankan. And the funniest thing tó wà ní pé they will not come out on the Independent Day. Wọ́n máa celebrate. What you guys are celebrating? Nonsense, rubbish and rubbish. So Nigeria is not a country. Nigeria is a jungle. So and at the level of the scam of that country, oti were too much. It's skyrocket. So everything in that country is a scam. The president there himself is a scam. All his entourage is a scam. The governors gbogbo àwọn tó wà ní ìjọba wọn ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n jìbìtì irọ́ ní gbogbo wọn àti gbogbo àwọn tó bá ṣiṣẹ́ gbogbo wọn papọ̀ gbogbo àwọn tó bá wọn ṣiṣẹ́ gbogbo àwọn tó wà ní ìjọba orílẹ̀-èdè yẹn gbogbo ọpọlọpọ òkèlè ọ̀dájú ènìyàn ní gbogbo wọn ti pa ọkàn wọn fún àṣìtánì dẹ̀ ti gbàgbọ́sọ ọkàn wọn so ẹ ò lè expect nǹkan tó dáa látọ̀dọ̀ àwọn people ìṣe. Ẹ ṣeun gan bàbá. Ẹ ṣe gan. In other words, Nigeria nǹkan tí a fẹ́ òun ni orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjíire orílẹ̀-èdè Yorùbá òun la fẹ́ orílẹ̀-èdè tó dáa jù lágbàláyé tí a ní èdè tó dáa jù tí a ní àṣà tó dáa jù tí a ní ohun gbogbo tó dáa jù kò sí orílẹ̀-èdè tó wà ní àgbàláyé yìí tó dáa tó orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá. Ibi tí mo sì ń lọ sí gbogbo lọ́wọ́ yín nìyẹn. Now tí a bá ní ká máa wo orílẹ̀-èdè ní àgbàláyé gẹ́gẹ́ bí research tèmi ti ṣe àti àwọn country tèmi ti dé ní àgbáyé tí mo ti lọ tí mo lè gbé bẹ̀ tí mo mọ̀ dáadáa mi ò tí ì rí orílẹ̀-èdè tó dáa tó orílẹ̀-èdè Yorùbá ìgbà tí Ọọ̀ni of Ife Ògúnwùsì kejì tó ń wá sí Pennsylvania ní orílẹ̀-èdè America I think it was this year either around February or March tó wá nígbà tí secretary to the United States of America tó máa address ẹ̀ ó wà lórí everywhere ó wà lórí social media when the woman was àdìgbà tó ń address Ọọ̀ni tó ń address ilẹ̀ Yorùbá ó sọ pé Yorùbá ni the largest ethnic in Africa. It's on the social media, it's everywhere. Báwọn tí ò bá tí ì mọ̀ documentary kan wà lórí Netflix ẹ lọ wò Bigger Than Africa ni documentary yẹn ẹ mọ̀ pé na ilẹ̀ Yorùbá nìkan àjù gbogbo Africa lọ ẹ lọ wo kíní tí mo sọ yà ayé jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni so ó sọ wípé Yorùbá ni the largest ethnic in Africa. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbé yẹ̀ wò ẹ wo orílẹ̀-èdè Cuba lẹ́ni tẹ́ bá dé Cuba lẹ́ni ṣẹ́rí I'm a prophet. I so much believe in my culture. Ọ̀tọ̀ ní èdè, ọ̀tọ̀ ní ẹ̀sìn. Ọ̀tọ̀ ní àṣà, ọ̀tọ̀ ní wá ní ẹ̀sìn, bẹ́ẹ̀ ni. Àti àṣà wa. I'm a prophet, not by nickname, but by profession, by my calling. By calling. You understand? Now, at least going to over 30 years now, that I'll be ordained as a prophet and evangelist. Molosi, yes, I have a BA in theological study in university. Timo Shedada. Now what I'm saying, we me want to put the woman jail share a lot of women prophet. Can we go against Ashawa? Never. I won't let the Cuba go share when I was in Cuba. I was Cuba and Ben. One invest of Ifambe to want in boy farm. Ben. Ẹ wá lọ sí Trinidad and ẹ lọ wo the source the ìpínlẹ̀ Cuba Yorùbá ni. Bẹ́ẹ̀ni. We have more than 38 countries in the world tó jẹ́ Yorùbá ló ṣe ìpínlẹ̀. Ẹ wo data bó ṣe wà bẹ́ẹ̀ ẹ wo Asaba ẹ lọ gbá research on Asaba alone àwọn Yorùbá ló bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹ wo Warri. Now ẹ wá wo Trinidad and Tobago wọ́n ṣe wà yẹn Yorùbá ló níbẹ̀. Ẹ wo Peru, ẹ wo Ecuador, ẹ wo Cuba, ẹ lọ sí Cotonou, ẹ lọ sí Ghana. When we do our research, I discover we have over 30 countries. Ẹ wo Brazil, population àwọn ọmọ Yorùbá tó wà ní Brazil is over 70 million.
Yeah. Just only Brazil alone, the population àwọn Yorùbá tó wà ní orílẹ̀-èdè Brazil is over 70 million. Orílẹ̀-èdè Amẹ́ríkà tá a wà yìí, ẹ jẹ́ ká wo population àwọn ọmọ Yorùbá tó wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà nìkan lásán. Ká má tó wá sọ ti England, UK, ká má tó wá sọ ti Germany, ká má tó wá sọ ti Canada, ká má tó wá sọ ti Portugal, ká má sọ ti France, ká má sọ ti Holland, ti Spain, ti Belgium, ká má tó wá sọ ti àwọn Asia ní Qatar, Bahrain, Kuwait, Oman, Dubai, àti gbogbo Singapore, Malaysia, Fiji Island, Australia, New Zealand, Papua New Guinea, Iceland, Australia, Iceland, Finland, Hungary, even Russia. Mo gbé ní orílẹ̀-èdè kan, no, à ń lọ níbẹ̀ mo à Singapore, à ń lọ sí Australia ń gbà yẹn, àwọn gbọ́ orílẹ̀-èdè kan kọjá, èmi àti àwọn colleagues nígbà tó wà nínú flag dọjọ́ yẹn, we are all students there, ni wọ́n sọ pé I go through the Fiji, àwọn country ní Fiji Island, wọ́n rí pé àwọn ọmọ Nàìjíríà kọ́ bá wọn fún àwọn oníkòdè sí àwọn ọmọ Nàìjíríà bíi láyé pé kò jọ àwọn ní ìlú yìí wọ́n ní àwọn oníkòdè sí àwọn Nàìjíríà bẹ́ẹ̀. Fortunately and unfortunately, when we are now coming back, àdúró bẹ̀. Ibi tá a máa wọ̀ bẹ́ẹ̀ tó bá kọ́lẹ̀ kókó mọ́ pé Yorùbá ni o. Yorùbá original èdè wa normal kan fi kí mi bẹ́ẹ̀. And I'm so sure mi ò tí mo country tẹ̀ máa dé ní àgbàlá ayé tẹ̀ ní bọ́mọ Yorùbá ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Ìgbà tí mo lọ sí King Solomon Island, the last countries in the world ní after Australia, you get to New Zealand. After New Zealand, you get to Papua New Guinea. After Papua New Guinea, this King Solomon Island. Once you now country kọ̀ọ̀kan àwọn èdè kéékèèké kan tó ṣì wà supported. Nígbà tí ní King Solomon Island dẹ̀, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà wà ń bẹ̀, ọmọ Yorùbá wà ń bẹ̀. Mi ò tí mo country tẹ́ máa dé this world. In this world, mi ò mọ country yẹn. Ẹ wo Sierra Leone bẹ́ẹ̀ yẹn náà. Ẹ wo Sierra Leone. Ẹ wo Guinea Bissau. Mo gbé Guinea Bissau dáadáa ní Africa. Ìwọ ni Guinea Bissau, ìwọ ni Cabo Verde, ẹ wo Cabo Verde tó wà lórí omi tó ń gba Cabo Verde ti gba independent. Bẹ́ẹ̀ni. Àwọn Guinea Bissau ni wọ́n ti gba independent now. Ṣebí Portugal ló colonize Guinea Bissau. Do we have about 8 countries in the world that are speaking a Portuguese language? But hello, àwọn countries wọ̀nyí, kí ni population Guinea Bissau gan fúnra wọn? Kí ni population Guinea Bissau tí àwọn Cabo Verde kan tún jáde lára wọn? Kí ni population Cabo Verde? Bẹ́ẹ̀ni tó lè dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. They are just 600 at that time. When I was there, the population of Cabo Verde was 600. While the Guinea Bissau is about 1.3 million. Nígbà tí mo tún wà bẹ́ẹ̀ tí mo tún lọ sí orílẹ̀-èdè Namibia, I live in Namibia. Namibia is now up to 2 million under the Britain, not by independence now. What are we talking about? Ẹ wo South Africa fúnra wọn, ẹ wo gbogbo àwọn countries wọ̀nyí, ẹ wo Kazakhstan, àwọn kìíní country wọ̀nyí tó wà ní Asia wọ̀nyí, all these countries àti gbogbo àwọn countries láti lọ tàti bọ̀. Mo gbé ní China dáadáa, I live in Guangzhou in China. Ọkọ̀ Macau gbogbo àwọn ìlú wọ̀nyẹn a máa cross kéré ni. Ẹ jẹ́ má bínú àbá. Ẹ ṣeun lọ́sà. Ẹ má bínú. Mo fẹ́ fàyín sẹ́yìn bí ẹ má bínú. Ṣùgbọ́n nídìí. Mo fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan. Mo dẹ̀ máa fún yín ní àyè bí ìṣẹ́jú 10 kẹ́ ẹ bá mi fi ṣàlàyé lórí ẹ̀. Ṣó ti yẹ yín mi ní ẹ rí pé mi ò ṣe bẹ́ẹ̀ interrupt yín. Àwọn break tí mo fún yín yẹn kẹ́ lè máa dátọ́ mi. Ká ní pé mi wà lẹ́gbẹ̀ẹ́ yín ìbá ní kẹ́ ẹ sẹ́ nǹkan mo ṣe. So ìbéèrè tí mo fẹ́ béèrè tí mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn fẹ́ mọ̀ tó fẹ́ gbọ́ òun ni pé ṣàmọ̀ pé tíyẹn bá fẹ́ ta nǹkan fún yàn o gbọ́dọ̀ sọ fún yàn pé nǹkan tó fẹ́ tí mo fẹ́ ta fún ẹ yìí o iṣẹ́ báyìí ló ń ṣe o báyìí ló ṣe ṣiṣẹ́ sí o báyìí ló ṣe máa rí o tó bá lò báyìí bó ṣe máa rí lélẹ́yìí o ǹjẹ́ ẹ lè sọ kẹ́ bá wa expatiate lórí bí àǹfààní 5 péré tí àwọn ọmọ Yorùbá lè rí nínú Yorùbá nation tó fi yàtọ̀ sí Nàìjíríà ta nílé ní section yìí tí mo fẹ́ ká sọ̀rọ̀ lórí yìí mo wish káwọn èèyàn bá wa kán bá lè kọ́ ọ̀tẹ̀ kán bá wa kọ́ ọ̀tẹ̀ kán share káàkiri mo fẹ́ káwọn ọmọ Yorùbá kán learn pé kò ṣe pé kankan condemn Nàìjíríà nìkan àǹfààní wo làwa ń propose ṣẹ́mọ̀ táwọn politician náà bá fẹ́ wá campaign wọ́n máa sọ wípé àwọn máa ṣe báyìí àwọn máa ṣe báyìí eléyìí kò ṣe pé àwọn kan fẹ́ wá campaign àwa fẹ́ sọ pé àwọn plan tá a ti nílẹ̀ fúnlẹ̀ Yorùbá tá a máa ṣe tó yàtọ̀ sí Nàìjíríà òun ni mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé fáwọn èèyàn sà ẹ ṣeun sà. Ẹ ṣe kan lóṣù tí a bá sọ nípa àǹfààní ṣe rí a ò dédé jáde síta pé a fẹ́ gbọ́ èdè Yorùbá
tí ò bá ní nǹkan tí àwa náà ti a rí ń bẹ̀. Now àjókòó a wò wípé ní orílẹ̀-èdè káàárọ̀ oòjíire kí ni àǹfààní táwọn èèyàn wa ní, that is a human rights tí àwọn olóyìnbó pè ní human rights. Kò sí àǹfààní kankan, we have a benefit and we have a human right. Nínú méjèèjì èwo ni àwọn èèyàn wa jẹ àǹfààní ẹ̀ nínú ẹ̀. Now gbogbo wa mo sọ lẹ́ẹ̀kan pé mo ti káàkiri orílẹ̀-èdè dáadáa about orílẹ̀-èdè 98 countries. 98 countries, wow. Bẹ́ẹ̀ni, now kò wá sí kọ́ńtínẹ́ǹtì. Ẹ̀yin gan ti rìn ju àjà láti travel lọ. Kò wá sí kọ́ńtínẹ́ǹtì tó wà ní tọ́lọ́run dá sáyé tí èmi ò tí ì dé. Now ní ara àwọn àǹfààní tí a rí wípé àwọn èèyàn wa máa jẹ, number one, ní orílẹ̀-èdè Nàìjíríà tá à ń sọ yìí, ẹ mọ̀ pé àwọn èèyàn wa wọn ò ní àǹfààní sí iná. Láì sí iná kò sí iṣẹ́ tí olúkúlùkù wọn lè ṣe. Ẹni tó ń kọ́ṣẹ́ ọwọ́, ẹni tó ní business títà rẹ̀, ẹni tó ń ṣiṣẹ́ one way or the other kò ní iná tó máa fi ṣe. Lára àwọn àǹfààní tí a máa jẹ ni iná máa wà fún gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire. Kò ní sí iná dákúdájí bí ti Tinubu yìí. Iná máa wà 24/7 electricity, stable electricity máa wà fún olúkúlùkù. Ara àwọn plan ta ní fún ilẹ̀ Yorùbá yìí àbí? Bẹ́ẹ̀ni, fún gbogbo ilẹ̀ Yorùbá, fún ilẹ̀ Yorùbá. Ẹ wo lè ta wà yìí, iná ò lọ́jọ́ kan rí. Iná wà, iná láti bí ọdún mélòó sà? Kí lẹ sọ? Mo ní láti bí ọdún mélòó lẹ́ ń sọ pé iná ò lọ. Ọdún kẹ̀, látọ̀tọ̀ ti dá ìlú mi ọjọ́ yọ. Láti pàtẹ́ yìí ti wà ń lú yẹn. Láti àti mo ti wà ní orílẹ̀-èdè Amẹ́ríkà yìí, wàláhì tó bá múná ìṣẹ́jú kan lọ màá sùn wọn, wọ́n jẹ gbèsè. So wọn múná lọ bẹ́ẹ̀. Bó ṣe rí ìgbà náà nìyẹn o. Bẹ́ẹ̀ni, bí a ṣe máa jẹ́ kí iná wà fún gbogbo àwọn èèyàn wa, ìran wa, wọ́n máa ní stable electricity, ó máa wà. Now, a dẹ̀ mọ̀ pé iná is part of the kí ni wọ́n ti gbogbo service in the country láti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè. Now, ilé ẹ̀kọ́ ọ̀fẹ́ ó máa wà fún olúkúlùkù gẹ́gẹ́ bí bàbá olówó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí. Àwọn bàbá àgbàyà alágbádá rádaràdá wọ̀nyí, àwọn so called all these leaders, ẹ̀kọ́ ọ̀fẹ́ ní gbogbo wọn lọ o. Láwọn atókùnmámọ̀nà ọ̀run wọ̀nyí, àwọn olórí burúkú àwọn leaders wọ̀nyí, ẹ̀kọ́ ọ̀fẹ́ ní gbogbo wọn lọ nígbà wo lọ́wọ́. Now a máa mú ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn èèyàn wa. Ẹ wo owó iléèwé àwọn ọmọ yunifásitì sínsìn, ẹni tí ò bá jẹun yóò kò lè rọmọ lọ sí iléèwé mọ́. Oúnjẹ méjì báyìí ẹ máa dé o. Bẹ́ẹ̀ni, a máa mú ẹ̀kọ́ ọ̀fẹ́ wá fún gbogbo àwọn ènìyàn wa àti àgbàlagbà. There will be an adult education program study tá a máa dá sílẹ̀ àgbàlagbà wa láti mọ̀ ọkọ àti láti mọ̀ ọkà. Eléyìí máa wà. Ẹlẹ́ẹ̀kẹta, ìwòsàn tó péye, what you call a benefit of the health systems, a máa ṣe tó yẹ pé ó máa wà dáadáa. Ní Amẹ́ríkà bíbá, yes, ní Amẹ́ríkà bíbá yìí, téèyàn bá sick, bẹ́ẹ̀ni ní Amẹ́ríkà ní bíbá yìí àti ní àwọn other countries tá a mọ̀ dáadáa, even ní Germany bẹ́ẹ̀ yẹn, a mọ̀ pé àwọn ìtọ́jú àwọn ènìyàn wa ó jẹ́ nǹkan tó jọ ìjọba wọn lókun gidi. Kò sí pé ẹ wo àwọn èèyàn ẹlòmíì ikú àìtọ́jọ́ ló kù náà. Ẹ máa gbé ẹlòmíì ní ìwòsàn because of 5,000 naira. Wọ́n ní ẹ lọ gba dókítà kìíní kan wá, ẹ lọ gba káàdì, sẹ́yìn ní lọ gba káàdì níbẹ̀ wọn ni, ẹ lọ gba káàdì, tí mo káàdì rẹ dé ni, kò sí dókítà nítòsí, kò sí nọ́ọ̀sì nítòsí, kò sí kìíní kan fa. This rubbish and nonsense in the under the government systems of the digestion, a máa mú gbogbo ẹ̀, a máa mú àti òpin. A máa mú ètò ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́ fún gbogbo àwọn ará ìlú, ìgbé ayé ìrọ̀rùn ó máa wà fún gbogbo wọn lápapọ̀, tí ó máa wà fún ọmọdé àti àgbà. And ní èyí tó olúkúlùkù bá wà, ó ní àwọn ìpele tó tún máa wà fún wọn láti máa jàǹfààní ìwòsàn ọ̀fẹ́. Bákan náà ni tẹ́rí owó pè ní ohun. Ẹ má bínú sà, mo fún àtọmọdé yín lẹ́nu. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ohun tó ń sọ, tínú yín dẹ̀ ń dùn sí, ẹ bá wa máa ṣiṣẹ́ kínní, ẹ dẹ̀ máa bá wa like program yìí. Ẹ̀yin tí wọ́n bá dẹ̀ tún wá bù sí lápò, ẹ lè fi sticker yẹn wọn sí, kí ẹ lè appreciate wọn, ká lè mọ̀ pé ẹ ń gbádùn pé ètò yìí, ẹ ṣe Ọlọ́run bá wà pẹ̀lú gbogbo wa. Ẹ máa bọ́rọ̀ yín bọ̀ sà. Ìkẹrin, oúnjẹ máa wà tó ń pè ní oúnjẹ yàtúrú. Food security. Bẹ́ẹ̀ oúnjẹ tó ń jẹ bá ti kúrò nínú ìṣẹ́ ìṣe.
bẹ́ẹ̀ni. ẹ ní pé tí ìyà bá jẹyàn gbà mí ọ̀tá olóòníjójó ọ̀tá ẹ̀ ọ̀rẹ́ òdẹ̀ tí ó jẹ ọ̀tá dẹ̀ ṣe tọ́kí. ọ̀tá dẹ̀ ti ṣe tọ́kí ó tún gbé Pepsi sí bóyá Pepsi ní ọ̀tá gbé kalẹ̀ pẹ̀lú tọ́kì ó wá ní òní jẹun ó tún ṣe jollof rice sílẹ̀. ẹ mọ̀ pé ayé tí ní ìjọba Nàìjíríà sí àwọn kankan wà sí àwọn èèyàn gbàdúrà yẹn mọ́ àdúrà kan táwọn èèyàn kì í gbà ṣọ́ọ̀ṣì mọ́ ìjẹ́ máa dúrà yẹn pásọ̀ kò ní ẹ̀ máa gan owó ẹ̀wò ní ṣọ́ọ̀ṣì yìí sí wọ́n máa lẹ pásọ̀ ẹ̀ lókùúta parí gbogbo agbára tó ń fún yín lóúnjẹ ojú oorun olúwa ẹ̀ bá wí oúnjẹ ojú oorun kẹ̀ bá wí níbo àbúkà àwọn ìyá tó lójoojó orúkọ gbéjọ wọn rí gbé lọ́kọ̀ mọ́. tí ìtayé jẹ ní ká máa rí tẹ. àwọn ìyá tó máa gbójoojó orú wá fáwọn èèyàn gan tẹ́lẹ̀ àwọn ìyá tó ti kọ̀ọ̀kan wọn ló jẹ́ gbé lọ́kọ̀ mọ́ gan sí. àbíkájẹ tójú orun káwọn mọ mi sí lójú ayé. ẹni tó bá gbójoojó orú wá fún báyìí ó máa dúpẹ́ gan ni. so oúnjẹ máa wà tí à ń pè ní agriculture ilẹ̀ wà Ọlọ́run ẹ wo gbogbo orílẹ̀-èdè tí a ní ilẹ̀ wa ló dáa jù a ní loamy soil clay soil and kí ló ń kọ́ the third one yìí o sandy soil we have a sand soil loamy soil and the clay soil mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run fún wa nílẹ̀ ọkọ̀ sí ohun tí a gbìn ní ilẹ̀ káàrọ̀ òjìrè tí ó wù tí ó dára a dẹ̀ ní ọrọ̀ ajé láti ṣe kíni láti ní gbogbo nǹkan wẹ̀ wá sí ètò bó ti tó àti bó ti yẹ now oúnjẹ máa wà fún gbogbo àwọn ènìyàn bẹ́ẹ̀ ni oúnjẹ máa fún gbogbo àwọn ènìyàn pátápátá láìkù kọ̀ọ̀kan enough food we have it a máa ní storage ẹ wo storage tí wọ́n ní Ondo State ní Àkúrẹ́ ńbẹ̀ yẹn ní ọ̀nà Ọ̀dà tí wọ́n kó oúnjẹ sí gbà yẹn ọ̀nà oko wa nígbà yẹn ibẹ̀ la máa ń gbà kọjá all the time tẹ bá rí bí storage yẹn bó ṣe tóbi tó in an advanced country tó yẹ pé ibi tó rí wọn ti pé ibẹ̀ yẹn kò yẹ kí oúnjẹ pé kí ni kò yẹ kí ìyà oúnjẹ jẹ ẹnì kankan so oúnjẹ máa wà fún gbogbo ènìyàn ní ìlú ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ààbò tó péye what we call a security then in terms of security ẹ lè pé gbogbo orílẹ̀-èdè táwa lágbàáyé lè ní security òun ni agbára wọn ṣe rí níbi tí Kotonu tó tún bẹ́tà Nàìjíríà dé ẹ lè rìn láago méjì òru ní Kotonu tó sì nǹkan tó máa ṣe yín láago méjì òru ẹ lè rìn ní orílẹ̀-èdè Kotonu ní aago méjì òru tí ò sí nǹkan tó máa ṣe yín. now security máa wà ètò ààbò tó péye ó máa wà lórí gbogbo ohun dúkìá wa on our property and gbogbo ọkọ̀ tí a bá ní security máa wà lórí gbogbo ohun tí a ní pátápátá ní ìlú ó máa wà lórí ọmọdé àgbà kò sí pé Fúlàní dáná mọ́ wa lọ́nà kò sí pé Fúlàní ṣe gbá kan kò sí pé ìjọ kìíní kan ṣẹlẹ̀ kan no a máa ní insurance lórí gbogbo property wa tó jẹ́ pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ lórí àwọn property wa àwọn insurance ló máa cover ẹ̀ tó máa ṣe ìjọba tó máa ṣe ní ètò kalẹ̀ tó yẹ kó máa rọrùn fún gbogbo wa tí ò ní ní wa lára ìjọba Yorùbá nation ló lè ṣe gbogbo nǹkan tí mo dárúkọ wọ̀nyí kì í ṣèjọba location 419 of the scam country. now bákan náà ṣe rí iṣẹ́ tún máa wà yàtúrú ó dá mẹ́fà iṣẹ́ tún máa wà yàtúrú now ẹ jẹ́ ká sọ kinní kan sir. all right sir. mo máa sọ kinní kan the reason why mo máa fi sọ pé Nàìjíríà ló wọ́ọ̀sì jù mo kàn fẹ́ ká dárúkọ nǹkan ẹyọ kan péré tó jẹ́ mineral resources tí Ọlọ́run fún àwọn ọ̀dà orílẹ̀-èdè míì tí Nàìjíríà ò ní kò sí no any mineral resources. now ẹ jẹ́ kí n sọ kékeré yìí according to research tá a ṣe Canada has the largest bitumen in the whole world. In research, if anybody can Google it, is on the kini. Canada has the largest bitumen in the whole world. Nigeria has the second largest bitumen in the whole world. And then now we have nothing less than 27 resources that we can find under the bitumen alone. And this second largest bitumen located in Ondo State, Agbabu. But nítorí pé the self-interest of our so-called rulers, our bastard and non-native idiots, rulers tí wọ́n ní Nàìjíríà,
inú ń bí bàbá o. Wọ́n àbádàn bitumen nìkan. Wọ́n focus lórí epo nìkan. And this epo tẹ̀lé wa focus lé lórí ẹ ò ní refinery tẹ̀sí refinery. Torí ti self interest títí wọ́n á gbé kúdọ̀yẹ̀ wọ́n á gbé kúdọ̀yẹ̀ wọ́n á gbé lọ sí another country wọ́n á tà sí country ibòmíì wọ́n lè ní wọ́n tà ní 20 naira. Níbi tó wá stupid dé tọ́lọ́ máa fìyà jẹ gbogbo ìran wọn. Wọ́n wá ní wọ́n tún ra epo yẹn padà wọ́n lè ní wọ́n rà ní 300 naira. Nǹkan tó ń tà ní kúdọ̀yẹ̀ ní 20 naira wọ́n á ní wọ́n ra refinery yẹn padà ní 300 naira. Just because that is a way for them to generate money to their own pocket. Now, and bitumen ó wà ní àgbàbọ̀nbẹ̀ yẹn wọ́n àbádàn ẹ̀ wọ́n touch ẹ̀. Now, ẹ wá wo gbogbo order ẹ wo gold ní Iléṣà lásán tí àwọn Chinese wá ń wá gold nílẹ̀ wa ní Iléṣà. In terms of all the mineral resources and the natural resources, ẹ wo Nigerian houses tó wà ní UK náà ṣebí owó kòkó la fi kọ́ owó kòkó la lọ́wọ́ fi dá. Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University in 1962 tí wọ́n kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bẹ̀ 1963 ṣebí owó kòkó náà fi ṣe. Cocoa house the longest house in Yoruba land tó wà ní Ìbàdàn bẹ́ẹ̀ cocoa house ṣebí owó kòkó náà fi kọ́. Tell me that is it's a natural resources. Bẹ́ẹ̀ni UCH tó wà Ìbàdàn náà. UCH tó wà Ìbàdàn ṣebí owó kòkó náà fi Awólọ́wọ̀ fi kọ́. So what are we talking about? All these people, that is Yorùbá ni. All these stupid àwọn idiot gbogbo tó ń pera wọn ní dàtí àwọn bíi Tinubu àǹkó àwọn gbogbo lórí gbogbo wọn tá ní papọ̀ yìí gbogbo wọn ṣe bí ẹ̀kọ́ ọ̀fẹ́ ní gbogbo wọn lọ. Ṣèbí wọn kókó iná fi lọ fi ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n fi lọ sí school ọ̀fẹ́. Now so we have natural resources in our country and the mineral resources. Ó túmọ̀ sí pé iṣẹ́ máa wà ṣé ní tí iṣẹ́ bá ti kúrò nínú iṣẹ́ bùṣe. Now iṣẹ́ máa wà fún ọmọdé àti àgbà kò ní sí pé okay now ẹ wo nǹkan tí wọ́n tún ṣe scam àwọn èèyàn ká ní mo wà Nàìjíríà ni màá ti cost go slow. Now ẹ wo àwọn pensioner wọn ẹ máa ṣe iṣẹ́. You are working for a government who doesn't recognize you. A government who doesn't sacrifice anything for you. You are sacrificing your effort for them. Now wọ́n wá máa yọ owó yín nínú ogún yín nìyẹn o wọ́n yọ owó pension yín wọ́n ló bá yín fi pamọ́ pé tẹ́ bá ti parí iṣẹ́ tán tẹ́ bá ti retire ẹ gbowó yín. But after your retirement you are not getting anything from these people. Owó ogún yín ni o képe ìjọba fún yín lọ́fẹ̀ẹ́ o not that they want to give you. In America here they call it the social security. Àní 401k ní America àní social security ní gbogbo bí wàyí ìgbà tó bá kúrò lẹ́nu iṣẹ́ ọjọ́ tó bá ti ń ṣe kí nígbà ìjọba ti ń fún ẹ lówó ẹ padà. And ó máa gbọ́ owó social security ó máa gbà tí tó máa fi jáde láyé ni. You don't need to negotiate for it. It is your right. Ẹ gbowó ẹ yọ owó pension lórí àwọn èèyàn lórí iṣẹ́ tó ń ṣe ẹ tún ní wá fún wọn lówó wọn padà ẹlòmíì máa fi gidi dé ọ́fíìsì rẹ̀ tó máa fi kú síbẹ̀ ni. Níbi tó tún wá bẹ̀bẹ̀ pé ẹ̀dá kan ẹ̀ sì san owó mi sì ni ẹ̀rùn tí ìgbowó pension mi ẹ̀dá kan ẹ̀ sì ṣàánú mi òun tí ìgbowó pension mi ẹlòmíì bẹ̀ ló máa ṣubú tó máa kú sí. Ẹlòmíì ò ní rówó rògùn ẹlòmíì ò ní rówó jẹun tí tó máa fi kú. So kò ní sí gbogbo eléyìí ẹ wá wo àwọn ọ̀dọ́ look at the youth system in that country. Iṣẹ́ máa wà fún ẹ̀yin ọ̀dọ́. Now ẹ wo kíní kan tó ṣẹlẹ̀ ẹ má orílẹ̀ ṣe rí NYSC ó yẹ kán ti cancel ẹ̀. Wọ́n ti scrap ẹ̀. Yes, ó yẹ kán ti scrap ẹ̀ because ẹ máa ní káwọn èèyàn lọ sáàpù orílẹ̀-èdè bàbá wọn orílẹ̀-èdè bàbá tí ò mọ̀ wọ́n tí ò dá wọn tí ò recognize wọn tí ò fún wọn ní benefit kankan tí ò add more to the value of their life tí ò ní function tí ò sí ìjọ fún wọn. Wọ́n fún wọn 30,000 sa. Wọ́n máa kó 30,000 and the funny enough ẹlòmíì tó ti lọ sáàbẹ̀ ló ti máa pàdé accident lọ́nà tó ti máa kú dànù ẹlòmíì bẹ̀ náà ní kankan ti máa ṣẹlẹ̀. We lose a lot of people in that process. So tó túmọ̀ sí wípé iṣẹ́ máa wà fún àyàn ọmọ wa àyàn ọ̀dọ́ a fi ń dá yín lójú pé iṣẹ́ máa wà ẹni tó bá kọ́ṣẹ́ ọwọ́ ìjọba máa fún ní ìrónilágbára we will call it empowerment. Ẹni tó bá fẹ́ ṣòwò ìjọba máa fún ní owó tó máa fi ṣòwò which we call empowerment. Ẹni tó bá lọ sí ilé ẹ̀kọ́ ìjọba máa fún ní ẹ̀kọ́ ọ̀fẹ́ which we call a free education. No matter what you want to go into àwọn Yorùbá nation ní orílẹ̀-èdè Yorùbá tiwantiwa a máa fún ní ìròní ní agbára tí a pè ní empowerment based on whatever you want to go for. So iṣẹ́ máa wà fún gbogbo ohun tí a ń sọ yìí. Then lákòótán again
a tún máa wá ní sísẹ̀mù kan tó máa jẹ́ pé tó máa ní ohun tó máa yàtọ̀ sí ti àwọn ìjọba tí ó kù. Ẹni mọ̀ pé wọ́n máa pín kíní kan ní human rights, a máa ní freedom of speech, freedom of human fundamentally right in our country la máa ní. Ẹ máa ní oore ọ̀fẹ́ láti lè sọ̀rọ̀ sókè, kì í ṣe pé ẹ lọ bọ́kàn balẹ̀ a máa gbé wálẹ̀. Àwọn tí kò máa pa gbogbo ìran wọn run, tí kò máa pa ìyàwó, tó máa pa ọmọ ẹ̀, tó máa pa gbogbo generation ẹ̀rú, a ní gbúrò wọn mọ́ ní orílẹ̀ Yorùbá unless a ní gbúrò wọn mọ́ nílẹ̀ Yorùbá. Bákan náà ni ní orílẹ̀-èdè títí wa àyè máa wà fún àwọn ọba original ọba ni o, kì í ṣe àwọn fake ọba o, kì í ṣe àwọn ọba tó ní wọ́n ti gbálẹ̀ bí Olúwo o, kì í ṣe àwọn ọba amúgbó o, kì í ṣe àwọn amúgbó ọba o, kì í ṣe àwọn ọba tó ní wọ́n ti jáwé o. Kí ló kó o ṣe fún yín gan-an ọmọ Yorùbá? Tá a bá ń sọ̀rọ̀ àwọn ọba gidi, a máa sọ̀rọ̀ àwọn ọba gidi, kì í ṣe àwọn fake ọba, kì í ṣe àwọn ọba amúgbó, kì í ṣe ọba tó lọ sí Saudi Arabia tó lọ ẹ̀rí nǹkan tó lọ ṣe ní Saudi Arabia ni so disgusting. Ọlọ́ṣẹ́ ní àwọn ọmọ Ìwó, ṣé láwọn ọmọ Ìwó bọ́ ṣe wà yẹn, àwọn ọmọ Ìwó bọ́ ṣe wà yẹn, ó yẹ kán in fact tó àwọn ọmọ Ìwó tó wà ní ìlú yẹn, ó yẹ kójú máa tì wọ́n kó máa fọwọ́ bojú báyìí kó máa dọwọ́ bojú nípa ọmọ Ìwó ni wọ́n. Why? Bí Olúwo ṣe lọ ṣe nǹkan tó lọ ṣe ní Saudi Arabia, bó ṣe ń bọ̀ ẹnubodè Ìwó yẹn lẹ́kàn ti dá padà. Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ páyé àtijọ́ ni, tó bá jẹ́ páyé àtijọ́ ni, kò ní wọ ìlú yẹn mọ́, tàbí àwọn ọmọ àlè tàbí àwọn ọmọ àlè olórí burúkú afọbajẹ Ìwó, àwọn olórí burúkú afọbajẹ àmọ́ tó kú má tó mọ̀nà ọ̀run kó tó dé ẹlẹ́kọ̀ọ́ ti yẹn lòmíì. Oh my God, ṣe rí àwọn people wọ̀nyí, they are very stupid people. Àwọn àgbàtẹ́gbà máa fi òkò a máa fi pa wọ́n dànù ni. We are going to stone them because they don't deserve to be a leader. They don't deserve it. They are all bunch of idiots. So but ní orílẹ̀ Yorùbá, ní orílẹ̀ Yorùbá kò ní rí bẹ́ẹ̀ yẹn, a máa ní àwọn àgbà tó àgbà. Okay, wo pàdé. A máa check background wọn, a máa wo kí ni ìpìlẹ̀ wọn. Ẹ wo pàdé tí àwọn ọba tí wọ́n fẹ́ ṣe ní on the 7 mo mọ̀ pé ṣe máa bẹ́ẹ̀ question lórí ẹ̀. Now a máa ní àwọn ọba tó yangàn tó ṣe dáadáa. Mi ò bẹ́ẹ̀ wo lẹ ti wá o, mi ò mọ̀ ìlú tẹ́ ti wá o, but mo mọ̀ pé kì í ṣe Ìwó, mo mọ̀ pé Ọlọ́run jẹ́ kẹ́ wá láti Ìwó. As one of us mi ò gbà tó ti wá láti Ìwó. Tẹ́ bá wá láti Ìwó, mo máa kúrò lórí program ilé yìí pé mi ò ṣe program mọ́. Ó dáa, ẹ jẹ́ kí n bọ́ sí bọ́ọ̀bù yín. Ẹ ṣe gan ni. So lágbára Ọlọ́run, àwọn àǹfààní máa pọ̀ tí a máa ní ilẹ̀ wa. Ṣé wá rí àwọn kan máa ń wò wípé ṣé tí wọ́n gba Yorùbá nation ṣé wọ́n máa kúrò ní gbọ̀ngàn tó wà ní, àbí tó máa kúrò ní Ìbàdàn tó wà ní, àbí tó máa kúrò ní kúrò ń bẹ̀ yín ìyàwó ẹ̀yin bàbá wa ní kúrò ń bẹ̀ fi ilẹ̀ ibẹ̀ máa wà, ibẹ̀ ni máa wà. The hands of the government is going to be changed, transformed totally. Àwọn ìjọba míì ló máa wá tiwantiwa tá ń sọ èdè wa, kì í ṣe àwọn tó máa sọ phonetic wa, àgbóyìnbó òyìnbó yìí ń ṣe èdè wa, wọ́n fi kún wa lómi ọbẹ̀ jẹ ni, a ò sọ èdè Gẹ̀ẹ́sì kankan mọ́. Àwọn kan sọ ó dà program tí wọ́n ṣe lánàá tán ní olóyè ògbé ìbò, ẹnì kan wá pè pé ẹnì kan lóyè wá fi àwọn tó ń gbọ́ ìbò yẹn tó ń sọ ìbò yẹn ẹ jẹ́ kó wá ṣe exam fún àwọn àtolóyè ní èdè Yorùbá káwé tó máa pàṣẹ jù. Àbí? So a máa ìlú ní orílẹ̀-èdè títí wa èdè tí wọ́n lọ máa sọ ní Portugal. Nígbà tí wọ́n wà ní Portugal, president Portugal ṣé kò gbọ́ òyìnbó ni, ó gbọ́ ṣùgbọ́n kò ní sọ ni. Orílẹ̀-èdè China ṣé China president ṣé kò gbọ́ ni, a sọ pé òun ò gbọ́ ni. Èdè wọn náà ni wọ́n ń sọ, wọ́n ti fi èdè òyìnbó wọ́n ti fi kó alómi ọbẹ̀ jẹ. Ṣé mi pé ìtìjú ni fọ́mọ Yorùbá tó ọmọ Yorùbá sọ Yorùbá? Bẹ́ẹ̀ni. Wọ́n rí ọmọ Yorùbá tó wà nílẹ̀ káàrò jíire lénìí, àgàgà àwọn tó yẹ pé kíwọ àwọn kan wà, mo tẹ̀ mọ́ there's one of my sister kan tó yẹ pé ó lè mu Pepsi láàárọ̀ kó mú lọ́sàn kó mú lálẹ́. Yorùbá ẹnu ẹ̀ na ẹ̀rọ ni. Ẹni kọ́ sọ Yorùbá ẹ̀rọ ni Yorùbá ẹnu ẹ̀, ó máa ń sọ èdè òyìnbó ju èdè Yorùbá lọ. Tó bá sọ òwe létí ẹ̀ bẹ́ẹ̀ ni pé ẹ ti ń sọ èdè míì nìyẹn o. Wọ́n lè sọ ọmọ káàrò òjíire tó túmọ̀ sí wípé gbogbo àwọn èèyàn wa a máa lè sọ èdè wa mọ̀ọ́kọ mọ̀ọ́kà. Tọ́lọ́ bá fẹ́ fìyà jẹyàn èdè ló máa kó máa ń gbà lọ́wọ́ èèyàn. Bẹ́ẹ̀ni. Thank God sir, to bear me witness, orílẹ̀-èdè tẹ́ wà
ǹjẹ́ kọ́ èdè wọn àbí ẹ̀kọ́ ẹ gbọ́dọ̀ kọ́ by fire by force. Oníkọ̀kẹ́. Ẹ gbọ́dọ̀ kọ́ èdè German language ẹ gbọ́dọ̀ kọ́ ní. Wàá torí ẹ̀ lọ sí school ni kò ṣe kó kàn máa kọ́ ní títì. Ẹ gbọ́dọ̀ kọ́ ní. Now ní America ń bí báyìí tẹ́ bá fẹ́ ṣe citizenship wọn bí báyìí ó ní exam wọn tẹ́ gbọ́dọ̀ lọ pass. Tẹ́ ẹ bá pass exam wọn ní fún yín. The same thing in other countries ẹ wò yẹn. Ní Portugal, ní Spain, ní Italy, ní France, ní gbogbo àwọn countries wọn ẹ dárúkọ countries tẹ́ máa débẹ̀ tẹ́ ò ní ṣe èdè tẹ́ ẹ̀ ní mọ èdè wọn sọ by prayer by force. Before you can do anything in any country you go to in this world, you must learn their language first. Because agbára titi wọn nìyẹn, that is the power and that is the confidence. Kò dàgbò lè ti tiwọn tẹ́pẹ́ máa sọ èdè ìbò even àwọn Yorùbá á tún máa ṣe Yorùbá gan ní àárẹ̀ àwọn Yorùbá tún máa ṣe program ẹ̀ tún máa sọ èdè Gẹ̀ẹ́sì náà bẹ́ẹ̀ náà ní bí ẹni tí wọ́n fi ṣe wà ní ẹ̀dùn tí wọ́n tẹ̀ fi ṣe gbogbo wa gan nìna. Ẹjọ́ wa kọ́ lórí ibi tẹ́ sọ yẹn ẹjọ́ ọmọ Yorùbá kọ́ ṣe mọ̀ pé nǹkan tó bá jẹ́ pé òun náà fi kọ́ wa láti kékeré tó yẹ pé òun la gbọ́njú bá so àwọn ìjà táwa ń jà ń sìn láì bá ṣe pa àgbà Yorùbá nation nǹkan ò ní yí padà o. Because nígbà tá a bá gbọ́ Yorùbá nation tán tá a bá sọ the official language tá a sọ Yorùbá nation the first language wa. Ẹ̀yin gbọ́dọ̀ ṣe wà gọ́sẹ̀ gan a máa padà ṣe DNA test yín. Kò sí wàhálà. Torí a máa padà sọ pé kẹ́ ẹ sọ èdè ìlú yín gangan kì í ṣe Yorùbá nìkan. Nígbà mo bá sọ èdè ìlú mi yẹn a mọ bí mo ti wá. Màá jẹ́wọ́ wí ọmọ Èkìtì ni mi yà. So ṣé wàá rí ẹwọ́rú Guinea Bissau Guinea Bissau kí fi ṣe example. Okay sir. Torí pé mo gbé ibẹ̀ dáadáa. Now tí Guinea Bissau bá fẹ́ sọ̀rọ̀ wọ́n ní 2 language ń bẹ̀ wọ́n ní Creole wọ́n ní another Portuguese language. Portuguese ló dàbí official language wọn torí pé Portugal ló colonize wọn. Then Creole yẹn èdè wọ́n jẹ́ bí deep dialect just like bí Yorùbá ṣe wá sí tábà gba Yorùbá sí i ṣe pé general language àwọn Yorùbá language but lẹ́yìn ìgbà yẹn a ní àwọn èdè Èkìtì original èdè kan láàmú ìṣèdájọ́ ayé ìwọ kó àtúmẹ̀gbẹ̀ Èkìtì àti lọ sí ìjọba ọ̀run rẹ ó dìbò yá torí ní bọ́dà ìjọba ọ̀run àdélọ́dìdè nígbà tí mo ṣe pẹ̀lú wọn lánàá àwọn tó wà ní bọ́dà àwọn ọmọ Èkìtì àtọmọ Àkúrẹ́ ló pọ̀ jù mbẹ̀ ní bọ́dà ọ̀run so àwọn tó wà ń bẹ àwọn ọmọ Èkìtì ló wà ń bẹ àwọn ló lọ sí ẹ̀wọ̀n lé àmọ́ mo ti lọ bẹ̀ àṣebítì lánàá ẹ bá yẹ kí wọ́n pẹ̀lú lábẹ́rẹ́ jọ. So now èdè yẹn is very very important. Ọlọ́run àwọn ẹ ṣé gbọ́n bàbá mi thank you so much sir. Ẹ ṣé bàbá ẹ ṣé gan sir lágbára Ọlọ́run ọpọlọ yóò ní jọba ibi tẹ́ ti wá mú ibi tí ọ̀rọ̀ yẹn ti ń jáde wá òun yóò ní ha kò dẹ̀ ní di lágbára Ọlọ́run. Ẹ̀yin olólùgbọ́ wa nílé lóko káàkiri gbogbo àgbáyé ibi tẹ́ ti ń wò wá ẹ̀yin tẹ́ bá ní ìbéèrè ẹ bá mi máa fa àsìkò yìí kọ́lẹ̀ torí a máa fi àyè lẹ̀ fún bíbéèrè mélòó kan àbí bàbá ṣé ká bá ìbéèrè anyone. Okay so bí ojú mélòó kan rọ àfàyè lẹ̀ fún àwọn tó bá fẹ́ béèrè ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè ẹ jẹ́ kó jẹ́ ìbéèrè tó ṣe pàtàkì dáadáa lórí ọ̀rọ̀ ìjàngbara tá à ń jà yìí now ní àìpẹ́ yìí náà a tún gbọ́ pé àwọn ọba ilẹ̀ Yorùbá pé wọ́n ní wọ́n fẹ́ ṣe ìpàdé kan kódà gbogbo ìta ń sọ ìkò ju bí ọjọ́ 2 sí 3 lọ mọ́ tó fẹ́ ṣe ìpàdé yìí àwọn ẹ̀wà ń gbọ́ hànrùn wípé ni wípé inú ìpàdé tó fẹ́ ṣe yìí ìpàdé tí ò fẹ́ ṣe àǹfààní fún ọmọ Yorùbá ni wọ́n fẹ́ ṣe bóyá irọ́ ni bóyá òótọ́ ni mo mọ̀ pé ẹ̀yin máa ti gbọ́ jù bẹ́ẹ̀ lọ ẹ ti máa mọ̀ jù bẹ́ẹ̀ lọ because ọ̀rọ̀ ẹ̀yin dàbí ilẹ̀kùn tó rílé tó tún ròde so mo fẹ́ kẹ́ ẹ bá wa yànnàná fáwọn èèyàn kí ni nǹkan tẹ́ ẹ mọ̀ nípa ìpàdé yìí kí lẹ rò pé kí lẹ fẹ́ tọ́mọ Yorùbá máa retí lẹ́yìn ìpàdé yìí ṣó yẹ kí ìpàdé yìí tẹ̀ wáyé àbí kí lẹ fẹ́ káwọn ọba wa ṣe lórí ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa yànnàná fáwọn aráalé. Ẹ ṣé gan ni olóòtú. Yes sir. ṣe rí tá bá sọ̀rọ̀ nípa ní ọ̀rọ̀ ìpàdé eléyìí tí wọ́n fẹ́ ṣe ọ̀pọ̀lọ ní tá bá ti débi ìrù ó ní ká fò ṣùgbọ́n àdìfo eléyìí ṣé gbogbo olùkọ́ ni ẹ máa ń fò. Gbogbo olùkọ́ ni ẹ máa ń fò àwọn èrò ẹja wà tẹ́ pé èèyàn gbẹdọ̀ bí ọmọ tó ti máa wọ ata gidi ṣé rí àwọn lọ́balọ́ba wa
a tún fi àkókò yìí gẹ́gẹ́ bí olórí àwọn ọ̀dọ́ mo tún fi ní on behalf of gbogbo àwọn ọ̀dọ́ àti ilé àti lẹ́yìn odi a wá fi àkókò yìí a fi ń bẹ̀ yín kábíyèsí wa ẹ̀yin ọba wa ẹ̀yin ní bàbá wa ọmọ la jẹ́ fún yín adé á pẹ́ lórí ìrùkẹ̀rẹ̀ á di ọ̀kìnni bàtà dẹ̀ pẹ́ lẹ́sẹ̀ ọrùn tí ẹ̀ ń kó ìlẹ̀kẹ̀ sí lágbára Ọlọ́run kò ní ṣánkú ẹ máa dàgbà ẹ máa dògbó àwọn alálẹ̀ àti yín lẹ́yìn ẹ̀yin kábíyèsí wa gbogbo àdúrà tá a wá gbà yìí kì wá ṣe fún gbogbo yín o àwọn kan wà tẹ́ pé ó yọ wọ́n sílẹ̀ inú ẹ̀ àwọn bí Olúwo kò lè bá lọ torí ìyẹn tẹ̀ ìyẹn bára máa ya wèrè àtúláàsì ni so ìyẹn tẹ̀ ti ya wèrè already so ìyẹn àdúrà yẹn ò lè lọ sọ́dọ̀ títí ẹ̀ àwọn kan wá wà gáàngì bíi títí ẹ̀ náà tàdúrà yẹn náà ò lè lọ sọ́dọ̀ wọn ṣe rí according to our information tá a ṣì ń gather we gathered a lot of information lákọ̀ọ́kọ́ a gbọ́ information wípé wọ́n fẹ́ create more states Lagos State wọ́n fẹ́ pín àwọn àmọ́ bí irọ́ bóyá òótọ́ ni pé ara àwọn ìpàdé táwọn bá fẹ́ lọ jíròrò lé lórí nìyẹn Ọ̀yọ́ State náà wọ́n fẹ́ pín Ògùn State náà wọ́n fẹ́ pín pé it's the main reason tí wọ́n fi ń lọ fún ìpàdé a gbọ́ ni o kẹ́kọ̀ọ́ mo sọ ń sìn we have not confirmed the authenticity of that thing. Allegedly àbí. Now a tún wá gbọ́ wípé kí náà ti ń porúkọ ẹ̀ Tinubu fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kejì so ìyàtọ̀ wọ́n ní àti ọ̀nà jíjìn ní ẹlẹ́kùn ti máa mú olójú jíjìn ti máa mẹ́kún ẹ̀ sùn so now àwọn ń gbọ́ wípé ó ti bẹ̀rẹ̀ sí fẹ́ máa negotiate sílẹ̀ fún the second time ẹ̀ ìpàdé ẹ̀ ló fẹ́ bá àwọn lọ́balọ́ba ṣe papọ̀ whether it's true or not it's not our business àwa ọ̀dọ́ àkáwọ́ sókè báyìí a ní kì í ṣe business ti wa ẹlẹ́ẹ̀kẹta tó wá wà ń bẹ̀ ni wípé according to the àwọn kankan tá a gbọ́ náà àti ìmọ̀ how authenticity it is lẹ́nu ìjọba ìta gbọ́ pé àwọn kan wá lásì orílẹ̀-èdè Nàìjíríà Yorùbá wọn á bọ́ bá sọjọ́ ṣe mí tí wọ́n bá sọ̀rọ̀ wọ́n yẹ kíní kan it's not our business now nǹkan táwa ń gbọ́ ní ìsìn ni wípé lẹ́tà tí a gbé lọ sí United Nations àmì tá a gbé lọ sí UK wípé wọ́n máa fẹ́ ṣe investigation lórí àwọn kan tí a kọ síbẹ̀ and tó bá dẹ̀ máa fẹ́ ṣe investigation tí wọ́n fẹ́ ṣe yìí wọn ò ní contact àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ wọ́n máa contact àwọn ọba torí pé wọ́n mọ̀ pé àwọn ọba ló súnmọ́ ará ìlú so wọ́n máa fẹ́ ṣe investigation lórí gbogbo àwọn kan tí a sọ síbẹ̀ ọ̀dọ̀ àwọn ọba náà dẹ̀ ti máa ṣe gbogbo àwọn kan wọ̀nyí so àwọn gbọ́ pé ìdí nìyí tí wọ́n fi pe ìpàdé wọn láti kí Tinubu kó lè bá àwọn lọ́balọ́ba sọ̀rọ̀ ó yá ìwọ náà gbẹ fídíò ti tiẹ̀ òun báyìí ni kò sọ ìwọ náà gbẹ fídíò ti tiẹ̀ òun báyìí ni kò sọ ìwọ náà gbẹ fídíò ti tiẹ̀ òun báyìí ni kò sọ at the initial stage nígbà táwọn gbọ́ gbogbo kinní wọ̀nyí a gbọ́ wípé Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì Ọ̀jájá pé kò gbọ́ sí tó ti yẹn a gbọ́ pé kábíyèsí ò gbọ́ sí àwọn bá kọ̀ọ̀kan wà ta contact wọ́n ní wọn ò gbọ́ nípa kínní yìí pé wọn ò mọ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan kan now a mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá nílẹ̀ káàrọ̀ òjíire tó bá fẹ́ ṣe púpọ̀ ìpàdé lọ́balọ́ba báyìí ìsídà ní ilé wa tó wà ní Ìbàdàn ni wọ́n ti máa ṣe tàbí ní Palace Ọọ̀ni ni wọ́n ti máa ṣe ìpàdé báyìí wọ́n níbi tó ti ń ṣèpàdé àwọn lọ́balọ́ba ní Ìbàdàn náà bẹ́ẹ̀ni ní Màpó now bó ṣe wá di ti ilé kí ló ti ń pe wèrè ara ẹ̀ ègún bí elégùsí àbí elédè àbí kí ló ti ń porúkọ wèrè ara ẹ̀ tó ti wá di ti ilé ẹ̀ pé ilé ẹlẹ́gùsí àbí kíní kan náà ti fẹ́ ṣe meeting we don't know how they arrive at that junction and it's not our business. Now àwa ọ̀dọ́ fún Yorùbá nation ní ilé àtìlẹ́yìn odi agbégègé wa àwa kọ lẹ́tà pẹ̀lú ìrọ̀rùn pẹ̀lú sùúrù pẹ̀lú bottle water wa àgbésẹ́gbẹ́ a ò mu Pepsi
bottle water la mu. Àwa sọ fún àwọn kábíyèsí wa pé ẹ̀yin kábíyèsí wa ẹ̀yin bàbá wa o kádé pẹ́ lórí o kí ìrùkẹ̀rẹ̀pẹ̀ lọ́wọ́ kó di ọ̀kíni kí bàtà ṣe kíni kó sì pẹ́ lẹ́sẹ̀. Ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tá à ń gbọ́ nípa yín a ò tí ì gbàgbọ́ o. A ò tí ì gbàgbọ́ a sì ń gbọ́ ni a ò tí ì gbàgbọ́ ṣùgbọ́n tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n ti pè yín sírú pàdé báyìí àti láwọn kan tó ti lọ sí Àbújá ní last week àbí week before last tó ń lọ sí Àbújá tó ń da agbádá délẹ̀ tó ń lọ àti ìbínú gbogbo yẹn ò tí ì bí wa nú a sì ń ṣe é náà ni. Gbogbo nǹkan wọ̀nyẹn àti ìkàsí ìbínú a sì ń bá àwọn bàbá wa ṣe é náà ni. Now àwa sọ fún wọn sí pé tó wẹ́ pé lóòótọ́ náà ti pè yín sí ìpàdé báyìí pé kẹ́ wá sí ibì kan tẹ́tí fẹ́ ṣe mi ìpàdé ní Èkó àbí ní kinní kan o ẹjọ́ yìí bàbá wa á bẹ̀ yín ni àtúnfẹ́ àkókò yà tó fi bẹ̀ yín ẹ má lọ. Torí pé according to what we are hearing now wípé they want to sign another amalgamation míì ẹ tún fẹ́ kó àtòkò ẹrú míì lẹ́lẹ́kejì. Tó bá yẹ pé lóòótọ́ ni gbogbo nǹkan tá à ń gbọ́ ni o pé they want to sign another amalgamation míì. Àyìn ọba wa wípé ẹ tún fẹ́ lọ tí wọ́n bọ ìwé oko ẹrú míì fún ilẹ̀ Yorùbá. Tó bá yẹ pé lóòótọ́ ni nǹkan tẹ́ fẹ́ lọ ṣe ń bẹ̀ nílé yìí á bẹ̀ yín ni ẹ má lọ. Torí tẹ́ ẹ bá lọ ẹ̀ ní dé padà. Ó máa lẹ́yìn àbí? Kò tẹ́ ẹ pé máa lẹ́yìn nìkan tó máa níwájú gan pẹ̀lú ẹ̀. Ó máa níwájú jíjẹ́ nìkan ló máa ní ó tún máa níwájú pẹ̀lú ẹ̀. So a ṣe ń bẹ̀ wọ́n ni àti ìrí wọn fín àwa ní tiwa o àwa ọ̀dọ́ a kì í máa rí àgbàfín lọ́dọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tẹ̀ wọ́n bá wa kọ́ wa ẹ ti kọ́ àdẹ́kọ̀ọ́ wípé ẹ má máa rí àgbàfín Space TV má máa rí àgbàfín Space TV náà dẹ̀ ní kò ní lágbàfín kò ní kọjá ìgbàgbà. Èyàn má tàgbà mọ́lẹ̀ làwà. Èyí má tàgbà mọ́lẹ̀ olúfiwá àkọ́kọ́ àbí ó ti lé wọ́n ti padà jù wa. Èmi náà èèyàn mátàgbà mọ́lẹ̀ náà ni àwa ọ̀dọ́ sì jẹ́ a ò ní rí àwọn àgbà wa fín ṣùgbọ́n àwa ọ̀dọ́ ìṣiṣẹ́ mi pé ayé àtijọ́ ẹ̀yin ọmọdé ẹ má rí àgbà fín ẹ má tẹ̀sẹ̀ àgbà mọ́lẹ̀ àríbẹ̀kọ́ ẹnu pàyé tàwa ń sìn àgbàgbọ́ kò kí ń wọ aṣọ tó ń délẹ̀ mọ́ ó ti ń wá sókè sókè tẹ̀ mọ́lẹ̀ tó ti yẹ yín ìbáraẹni bá wọ̀ tó bá kẹ́ sílẹ̀ ó lẹ́ lè tẹ̀ mọ́lẹ̀. Kílẹ̀ tí ò dé náà kò tẹ̀ mọ́lẹ̀ sí a lè tẹ̀sọ yín mọ́lẹ̀ mọ́ ẹ má bínú ẹ̀yin bàbá wa. Ẹ má rí àgbàfín tí wọ́n sọ yẹn àwa ò kì í rí àgbàfín àwa máa ń dì pẹ̀lú àgbà ni. Ṣé pé yàtọ̀ wà bẹ́ẹ̀? Ṣé pé yàtọ̀ tó wà bẹ́ẹ̀? Ẹ má rí àgbàfín ó yàtọ̀ sí ẹ má dì pẹ̀lú àgbà àwa máa dì pẹ̀lú àgbà ń sìn. Àwa ò ní rí níta máa dì pẹ̀lú yín ni. Ọba eléyìí tí ò bá lè ṣí igbá a máa ẹ̀bù ẹ̀. Tó ti ẹ̀yin eléyìí tí ò bá lè ṣí igbá nínú ẹ̀yin ọba wọ̀nyí kì í ṣe gbogbo ẹ̀yin kábíyèsí wa o ẹ̀yin bàbá wa orí adé gidi wa o a gbé fún yín o kádépẹ́lẹ́ ẹ̀yin kábíyèsí wa o a mọ̀ yín dáadáa ẹ pẹ́ fún wa ẹ dàgbà ẹ dògbó lórí àpèrè tẹ wà ṣùgbọ́n ṣe eré ẹ̀yin ọba rádaràda ẹ̀yin ọba olórí burúkú kọ̀ọ̀kan tó wà láàrin wọn tí ẹ ti jẹ dòdò tẹnu yóò lè sọ òdodo mọ́ tẹ́ ò bá ṣí gbá fún ara yín a máa rọ̀ yín lọ́wọ́ láti ṣí ìrọ̀rùn ló máa bá dé fẹ́ẹ̀ nígbà tí ṣe wàhálà ìwà fẹ́ẹ̀ sára yín. Now nígbà tí ẹ̀yin ọba bá lọ sí ọ̀dọ̀ Tinubu ègé tàbí tó bá lọ ṣe ìpàdé orí ìpàdé tẹ́tí wá lọ kó àwọn ọmọ ilẹ̀ Yorùbá sí oko ẹrú míì tó bá jẹ́ pé ìpàdé aláàfíà lẹ fẹ́ lọ ṣe bí a ṣe máa gba Yorùbá nation lẹ lọ fún wà láìpàlà ìbẹ́ ṣe lọ́wọ́ àdókò máa bọ̀ láyàtọ̀ àlàáfíà bẹ́ẹ̀ tó bá ti yàtọ̀ sí ìmọ̀ ẹ̀ ní dédé pé alálẹ̀ ò ní jẹ́ kẹ́ ẹ dé láyàtọ̀ àlàáfíà gbogbo òrìṣà tó wà ní ìlú bí tí ẹ jọba lé lórí kò ní jẹ́ kẹ́ ẹ dé láyàtọ̀ àlàáfíà gbogbo àwọn àṣẹ àti àwọn alálẹ̀ tó ń fi tẹ ìlú yẹn dó àwọn èṣù dálẹ̀ ìlú bí tí ẹ jọba lé lórí kò ní jẹ́ kẹ́ ẹ dé láyàtọ̀ àlàáfíà. So a ti kọ lẹ́tà sí wọn a dẹ̀ ti bẹ̀ wọ́n gbogbo nǹkan tá a jẹ kọ sínú lẹ́tà yìí náà a máa gbé jáde nínú newspaper tí gbogbo ayé máa rí tó máa rí the content of the letter we send to them. Then tó bá wá lọ gbogbo àwọn tó bá lọ síbẹ̀ yẹn pápátá a máa gbé fọ́tò gbogbo wọn jáde náà ní newspaper again. Ojú gbogbo àwọn ọba tó lọ ṣe pàdé wọ́n ṣe máa ta ilẹ̀ Yorùbá lélẹ́yìí o à á gbé orúkọ yín àti fọ́tò yín à á tún gbé jáde ní newspaper bákan náà. Torí ọjọ́ iwájú.
àwọn ọmọ tó ń bọ̀ máa torí padà pé wá rí. ìtàn kò kì í tán, ìtàn máa ń tàn ni. Bẹ́ẹ̀ ni, so ìtàn wà ńlẹ̀ fún àwọn àrọ́mọdọ́mọ yín, torí orí àpèrè tẹ wà yẹn ẹ nínú ọ̀rọ̀fẹ́ àti padà síbẹ̀ mọ́, àwọn ìran yóò dẹ̀ nínú ọ̀rọ̀fẹ́ àti padà síbẹ̀ mọ́. So the reason why tẹ́ wàá fi ní ọ̀rọ̀fẹ́ àti padà síbẹ̀ mọ́, àwọn ọmọ yẹn á kà á lọ́jọ́ iwájú. So àti bẹ́ẹ̀ ni bàbá wa ni o, ẹ jọ̀ọ́ ẹ̀yin ládéládé wa, ẹ̀yin ọrùn jìgbàlẹ̀kẹ̀, ẹ̀yin ọba wa, ẹ̀yin bàbá wa, a ṣe ń bẹ̀ yín ni o, ẹ má lọ ṣe o, má ṣe ní ogun ẹ o, má ṣe ní ogun ẹ àtọ́làtọ̀, má lọ ní ogun nǹkan tá à ń sọ nílẹ̀ yìí, ẹ má lọ. Abẹ̀yìn lórúkọ Ọlọ́run, aforúkọ àwọn èṣù dálà àfi bẹ̀yìn, aforúkọ àwọn alálẹ̀ àfi bẹ̀yìn, ẹ má lọ, torí pé eléyìí tá a wà lẹ́nu ẹ̀ àti ìbọ̀ nínú ẹ̀. Ẹ wo àwọn Haúsá bọ́n ṣe wà yẹn, ẹ wo àwọn Fúlàní tá à ń sọ lénìí, Fúlàní ò ní irun o, wọn ò ní ìran, ṣùgbọ́n tó pé àwọn Haúsá gbà wọn láàyè ní ọ̀dọ̀ wọn, gbogbo ọba tó wà nílẹ̀ Haúsá lénìí Fúlàní ní gbogbo wọn o. Fúlàní eliminate gbogbo àwọn ọba tó wà nílẹ̀ Haúsá, kò sí ọmọ Haúsá kankan tó jọba nílẹ̀ North dé ní ìmọ̀, Fúlàní ló wà ní gbogbo ọba wọn. Kódà gbogbo àwọn gómìnà wọn, gbogbo gómìnà even wọn, as of today, state kan all péré. the Bọ̀nú, from today as of today, kò sí gómìnà kankan ní gbogbo ilẹ̀ nọ́ọ̀tì tí ì ṣe Fúlàní ló wà ń bẹ̀, yàtọ̀ sí Bọ̀nú nìkan. Bẹ́ẹ̀ ni àfi Bọ̀nú nìkan. Nǹkan tí wọ́n dẹ̀ fẹ́ ṣe ní ọ̀dọ̀ titi wa náà lélẹ́yìí, a tún wọ́n fẹ́ àkókò ìyá tó fi ń bẹ̀ yan ọba wa tẹ́ fi àwọn sẹ́ríkì tẹ́ fi ń joyè ní ilẹ̀ Yorùbá, ayé ní àpàdà bàjẹ́ àkíláàsì ni o. Bẹ́ẹ̀ ni a sọ fún yín. Now gbogbo ẹ̀yin tẹ́ fi àwọn Fúlàní tẹ́ fi ń joyè nílẹ̀ káàrọ̀ òjíire, tí ò sí mẹ́tàlá ọmọ Yorùbá tó ń bí dá tó ń lè fi joyè ní ọ̀dọ̀ titi wọn. Now tẹ́ wá ń gbà wọ́n láàyè, ilẹ̀ tí Ìlọrin kò tí tó lẹ́sìn fún yín láti kẹ́kọ̀ọ́. Bí Àfọ̀njá bó ṣe gbà wọ́n mọ́ra ní Ìlọrin, tí wọ́n padà ṣe kíni, tó ń padà sọ ibẹ̀ yẹn, tó ń invade ibẹ̀ yẹn, kò tí kọ́ ẹ̀yin bàbá wọ̀nyí ní ẹ̀kọ́. Ẹ̀yin bàbá alágbádá tí ẹ̀ ń wo, tí ẹ̀ ń ṣe bó ṣe wù yín, kò tí kọ́ yín lẹ́kọ̀ọ́. Àti àkókò àfi ń bẹ̀ yín, ẹ jọ torí Ọlọ́run, ẹ má lọ sí ìpàdé wọ̀nyí o, ẹ má lọ. And secondly, a tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ni wípé awífúnni kó tó dání àgbàjàkadì ni. Bàbá Awólọ́wọ̀ sọ̀rọ̀ kan, ó ní ìgbà tó bá tó àkókò, ó ní àwọn ọ̀dọ́ ló máa jà fún ara wọn. Bẹ́ẹ̀ni. Àkókò yẹn la wà yìí o. Àkókò yẹn la wà yìí. A tún wá fi àkókò yìí, ẹ má bínú ẹ̀yin bàbá wa àtẹ̀yin atẹ́ǹgbọ́n wa nílé o, ẹ má ní ti Ologunloluwa, ẹ má ní ti ẹ̀ pọ̀ jù. Ìrísí tá a fi ń sọ ni pé a máa ń ṣàlọ̀ ìkọjà. Kó má sọ pé orúkọ ló ń rò yín. Kó má sọ pé orúkọ ló ń rò mí, orúkọ ló dẹ̀ ń rò mí lóòótọ́, torí mi ò náìsì tó gbogbo wọ̀nyẹn. Kódà mi ò mọbi tó kọ sí. Ó dàbí ẹnìjọ́ mẹ́ta mo ń sọ̀rọ̀ kan fún bàbá, mo ní bàbá, ṣe eré òyìnbó tẹ̀ ń sọ fún wa, àwa ò gbóyìnbó mọ́ o, wọ́n ti gé tiwa lọ o. Lọ́wọ́ táwa yìí, a ò gbóyìnbó kankan mọ́, a ò gbóyìnbó mọ́, wọ́n ti gé ti gbogbo àwọn ọ̀dọ́, wọ́n ti gé ti gbogbo wa lọ. Now a wá fi àkókò yà fi bẹ̀ ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá gangan. À ń gbà wọn fìrìfìrì kankan, àmọ́ bóyá irọ́ ni, bóyá òótọ́ ni, gbogbo ilé tẹ́tí fẹ́ máa ṣe ní ilẹ̀ Ìjẹ̀ṣà, ní Iléṣà, gbogbo ẹ̀yin afọbajẹ Iléṣà, gbogbo ilé tá à ń gbọ́, ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ lóòótọ́ o, torí wọ́n lẹ́tún ti ń gbowó lọ́wọ́ àwọn tí ó yẹ òótọ́ sínsìn tẹ́fẹ́ fi wọ́n joyè ọba Iléṣà, ọwọ́ òkùnkùn àbí kí lórúkọ oyè tán jẹ́ ń bẹ̀. A tún fi àkókò ìgbẹ́ yìí, a fi ọba jẹ Iléṣà. Ẹ má dánwò ẹ̀yin ọmọ wọn, ẹ̀yin ọmọ afọbajẹ wọn tẹ́ wà ní lóyìnbó, tẹ́ wà ní Canada, tẹ́ wà ní kíní, ẹ ti pé bàbá yín, ẹ ti pé ìyá yín, ẹ ti sọ fún wọn pé àwọn kan máa ń sọ̀rọ̀ ní orí afẹ́fẹ́ pé wọ́n fẹ́ fi àwọn afọbajẹ ìlú Iléṣà, wọ́n tún fẹ́ gbàbọ̀dè láti fi wrong person jẹ ọba ní Iléṣà. Ẹ tètè máa sọ fún wọn pé wọ́n mà ti ń kí wọn, wọ́n mà ti ń kìlọ̀ pé wọ́n mà dánwò torí pé wọn ò ní dán tán. Àrífín nìyẹn. So now ẹ tètè sọ fún gbogbo àwọn afọbajẹ ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin afọbajẹ bí ẹ̀yin ọba wèrè, ẹ̀yin afọbajẹ wèrè tẹ́ folúwo jẹ ní ilẹ̀ Ìwó, torí yín gbogbo yín ti burú papọ̀. Ẹ má jẹ́ kí jẹ́rí, mi ò mọ oríṣi pé gbogbo ọ̀rọ̀ kò kí ń ṣe lórí àwọn ọ̀ṣun wọ̀nyí, gbogbo ọ̀rọ̀ wèrè burúkú kò kí ń ṣe lórí gbogbo wọn náà. So àmọ́ oríṣi, but nevertheless gbogbo àwọn afọbajẹ atúnkìyìn nílọ, atúnbẹ̀yìn lákòókò yìí o, ẹ má try ẹ̀. Now a ti ṣe àlọ́ fún gbogbo àwọn ọba,
We wrote letter to them. We covered like about almost 140 something Obas. Now to collect letter C. So ẹjọ́ over 146 letter. Letter. Let's say ọba kọ̀ọ̀kan ní 146 ọba. Bẹ́ẹ̀ni. So now abẹ̀yìn àwọn ọ̀dọ́ ti ṣe gbogbo iṣẹ́ yìí, a dẹ̀ ti bẹ̀yìn ni, abẹ̀yìn lórúkọ Ọlọ́run ni o, abẹ̀yìn lórúkọ Ọlọ́run ni, a ò tí ì ṣagídí nísìnyí, a ṣì ń bẹ̀bẹ̀ ni, because tẹ́ bá ṣe rí tẹ́yìn bá gún iyán fún ará ìlú, kábíyèsí orí adé apẹ́ o, tẹ́ bá gún iyán fún ará ìlú kò lè yọ ará ìlú láti jẹ. Ṣùgbọ́n tí gbogbo ará ìlú bá gún iyán fún yín ní dúró jẹ́ tán o. Ṣùgbọ́n tí ará ìlú bá gún iyán fún kábíyèsí àti kábíyèsí àti ìyàwó àtàwọn ọmọ ẹ̀ wọ́n lè jẹ́ tán o. Wọ́n ní lè jẹ́ tán torí ará ìlú máa padà gúnyán fún yín, ará ìlú máa padà gúnyán fún ẹ̀yin kábíyèsí bẹ́ẹ̀ ò bá ṣe nǹkan tára ìlú lè ṣe fún o. Ṣé pé mo differentiate ẹ̀, àwọn kábíyèsí kan wà tó ń jẹ́ bàbá gidi fún wa, àwọn ọba tó ṣe tọrọ ọba, àwọn ọba tó máa pẹ́ wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ bàbá, wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ bàbá, tó ń jẹ́ bàbá tó dẹ̀ ń ṣiṣẹ́ bàbá, tó dẹ̀ dúró sí ipò bàbá kábíyèsí ẹ pẹ́ ẹ dàgbà ẹ dògbó, gbogbo yín pápátá ẹ jẹ́ bàbá fún ìran ilẹ̀ Yorùbá, tí ẹ ò tí ì fi orí adé yín lọ máa tọrọ owó lọ́wọ́ àwọn ìjọba, tí ẹ ò tí ì fi orí adé yín wọ́lẹ̀ lọ́dọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì, tí ẹ ò tí ì fi orí adé yín kó àwọn ọmọ ilẹ̀ Yorùbá sí oko ẹrú ẹlẹ́kejì, ẹ dàgbà ẹ dògbó, ṣùgbọ́n abẹ̀yìn ẹ má lọ sípàdé ọ̀dẹ̀ sẹ́bò, ẹ má lọ, ẹ ṣe gan-an lókun.